tó jẹ́ torí owó lọ́ṣẹ̀ wá ṣe Yorùbá nation ó rí wípé orí òtítọ́ la máa ń dúró sí orí òtítọ́ la wà ló fi jẹ́ pé kò sí ohun tá a bá sọ fún yín ẹ máa padà rí ẹ̀rí tó dájú lé lórí. mo ṣe program yẹn ní last week inú ọ̀sẹ̀ ta lò tán yìí ni mo ṣe program yẹn. nígbà tó máa di lálẹ́ àná ẹ̀yin tẹ́ ẹ wò wá ṣe lọ́mọ àwọn kidnapper pẹ̀lú Suya àti Mílíkì mi ò gbọ́rọ̀ ẹ̀rí máa fi fídíò wọ̀nyí ẹ máa rí ọmọ Yorùbá á pariwo fún yín wípé àwọn pípù yìí ti wà lẹ́yìnkùlé ilé wa ìwọ tí igbó wà lẹ́yìnkùlé ilé ẹ Fúlàní gbé bẹ̀ ìwọ tí igbó tó wà lẹ́yìnkùlé ilé ẹ Fúlàní gbé bẹ̀ ìwọ tó tún wá ní igbó ládùúgbò títí ẹ tí Fúlàní ń jẹ láràárọ̀ tó pariwo ta ló fẹ́ kólẹ̀ tó lu gbogbogbò tó máa ń lù tó ní kálukú ọmọ ṣígẹ̀dẹ̀ tá máa pe àbókí come carry this dustbin come do this Fúlàní tó ní kó wá carry dustbin kidnapper ni apàyàn ni ó wá wọlé ni ó wá wọlé ní gbogbo ariwo tí Sunday Igboho dẹ̀ pa nìyí ni mo fi sọ wípé bàbá yín bá yín sọ ẹ̀gbọ́ bàbá tó yẹ kẹ́ mọ́ fún dojúmọ́ ayé yín jíkẹ́ mọ́ ṣàdúrà fún kẹ́ mọ́ pírẹ́sì tí ò fẹ́ kíbi kó ṣẹlẹ̀ sí yín kò fẹ́ kí dààmú kó dé bá yín ó bá yín sọ ẹ̀gbọ́ wípé kidnapper ti gbàlú lẹ́ni ni mo sì rí news wípé APC chairman màá gbé yẹn náà wá fún yín ó ní state tó pé àwọn kidnapper ti pa o lẹ́yìn tó gba 500 million wọ́n dẹ̀ tún yọjú ẹ̀ màá gbé wá ẹ rí o APC chairman wọ́n gba 500 million wọ́n dẹ̀ tún ṣe kíni wọ́n tún yámùtù ẹ̀ wọ́n tún pàdánù lẹ́yìn tó gba òbítíbitì owó yẹn tán àwọn sọ fún àwa tó jẹ́ wípé àwọn olórí Nàìjíríà ò jẹ́ ká jèrè Nàìjíríà gbogbo àwọn tó pera wọn ní Nàìjíríà politicians of nowadays gbogbo wọn ni wọ́n jèrè Nàìjíríà gbogbo wọn ni wọ́n jèrè bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gbogbo wọn ni wọ́n jèrè tó dá nínú Nàìjíríà kí ni àkùkọ wọn kí ni ọgọ mẹdìyà wọn dàgbà fún tán wọn ò fẹ́ kí kékeré títí wa tó bọ̀ lẹ́yìn kakọ wọn ti gbàgbé wípé àwọn kan ló wo àwọn dàgbà tí àṣà ò fi gbé wọn àwọn bàbá Awólọ́wọ̀ ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ayé àwọn èèyàn nígbà tí wọ́n wà láyé ṣàṣàlẹ́ni tí ò lọ sí ilé ìwé ọ̀fẹ́ nígbà yẹ bàbá Awólọ́wọ̀ ilé Jákàndé ilé ọ̀fẹ́ ni ọjà Jákàndé ọjà ọ̀fẹ́ ni láyé tìsí ibo ni ilé ọ̀fẹ́ Tinubu ibo lọjà Tinubu wà ọmọ Tinubu tún gba òbítíbitì owó lọ́wọ́ àwọn èèyàn ni tó pe rẹ̀ níyà lọ́jà kò sí èrè kankan tẹjẹ lára àwọn Nigerian government àwọn dẹjẹ èrè kó tó débi tó dé àwọn kan ló wo àwọn yè àwọn òwárẹ́dẹ́ àti wo èmi àti yẹ́yẹ́ àfihàn pa ṣó wá yẹ ká wá fara wa sílẹ̀ káwọn pípín ìpa wa Sunday Igboho pariwo ẹ sọ di ọ̀tá ìlú ẹ̀mí yìí pariwo kò sórúkọ tẹ́ pè mí kò sí èbútẹ́ bú mi tán ọmọ Lúkà pariwo bàbá Èkìtì pariwo gbogbo wa pátápátá ẹ pè wá ní fẹnugba nation fẹnugba géètì wọ́n tún gbé ní òsì jáde wípé kidnapper ń gba adìyẹ yíyan àtẹ̀dìyẹ àti díríǹkì ẹni rọ ni ẹ wá wo adúgbò díríǹkì táwọn kidnapper ṣẹ̀ṣẹ̀ gbà tí wọ́n fi mú wọn fídíò ẹ̀lẹ́wọ̀ lójú screen yìí wọ́n gba picnic ẹjọ́ Nigeria of nowadays èló ló ń ta picnic nísìn ẹ̀yin tẹ́ bá mọ iye tó ń ta bí kan lọ́pẹ́ ẹgbẹ́ bá mi kọ́ sí comment section mo fi lédùn máa rìn bẹ̀yìn ẹ jẹ́ kí n máa rí comment yìí kó máa flow ojú òní tì yìí olórí burúkú ní Adéwálé ọmọọba kò ní yẹ ṣèbí mo ra fóònù fún ẹni ó tó jọ mẹ́ta tí mo ti fúnyàn lé pé ìwọ dẹ̀ ti forí gbé pé láàárọ̀ ènìyàn mi ò fẹ́ mọ bó ṣe dàgbà tó mi ò fẹ́ mẹni tó wà lọ́dọ̀ orúkọ yẹn bọ́ tí kò tẹ ọkọ bú mi yẹn ayé ẹ ti bàjẹ́ ó ti ṣorí burúkú ara wọn tá à ń sọ nìyẹn wọ́n máa ní ẹ má sọ̀rọ̀ ẹjọ́ yẹn ti pọ̀ jù mẹ́wàá nígbà tí ẹ bá ṣàlàyé lọ́tún kẹ́ ṣàlàyé lọ́sì báwo làwọn èèyàn ṣe fẹ́ understand there is so many things síbẹ̀ yẹn tó jẹ́ pé a lot of people wọ́n kàn view ẹ̀ báyìí wọ́n ti lọ nìyẹn wọ́n kàn view ẹ̀ wọ́n ti ṣe kí ni wọ́n ti kúrò bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n nígbà tí ẹ bá sọ̀rọ̀ ìṣininíyè báwo ló ṣe fẹ́ mọ̀ nígbà tí ẹ bá fi ọ̀rọ̀ wọ́rọ̀ kẹfọ́ owó wọn báwo ló ṣe fẹ́ understand tẹ bá lọ wá ìwé olórí burúkú tó lòun Adéwálé ọmọọba yìí ó lè jẹ́ Fúlàní ni tó lórúkọ Yorùbá bóyá àwọn kidnapper nìyẹn bóyá ó fẹ́ wò bóyá àwọn bọ́dọ̀ òun lọ́wọ́ tẹ̀ because if not so me tí mo yẹ minute tí mo lò bóyá ẹ̀ṣẹ̀ ló 50 minutes ẹyọ minute tí mo fi ṣàdúrà fáwọn èèyàn kúrò tó lórí burúkú tí sọ fún mi pé play the video let's see you talk too much kò ní dáa fún ẹ mo kọ lẹ́tà pé ẹ ni àbí mo gbaṣẹ́ lọ́wọ́ yálà yá ẹ ṣé mo gbaṣẹ́ lọ́wọ́ yálà yá ẹ àbó mọ̀ pé oyè sọ́ọ̀tì mi nìyẹn láti sọ fún mi pé mo talk too much kò ní ra gbá fún ẹ ò ní ṣàwọn tó dáa jẹ mo pè ẹ́ ni ojoojúmọ́ lórí mi lórí live show ni mo jọ àwọn tó ń gbowó monetization Facebook fún wa jẹun ni tó jẹ́ pé wọn ò lè ṣe kọ́mọ̀ wá ṣáná sí láùdù lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta lójúmọ́ ṣé mo jọ wọ́n ni ó mọ bí tó ti gbowó monetization Facebook tó ti fi jẹun ẹ̀kọ́ tí bá wọ́n wá lẹ́sẹ̀ ẹ̀ tí wọ́n máa sọ fún mi pé you talk too much kò ní dáa fáwọn tó ní ẹ
o ní jèrè ohun tó ta rẹ̀ jáde. You come, you collect. You come, you collect. Ẹ ṣe ó jàre ó ní má dẹ lóòpó lórí burúkú àṣírí ẹ̀dá ní olófo tó ń bínú ológo. Ẹyẹ ìyọwé má bínú o, ó kàn mí láràn ni omi ò ṣọmọ bẹ́ẹ̀ o. Ẹ̀yin tẹ́ bá wá bínú pé akílọ́lé mo rántí kankan sí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀fẹ̀ díẹ̀ ṣé ó pé lórí burúkú díẹ̀ bó ṣe fẹ́ wá distract wa. Ó dẹ̀ mọ̀ pé mo like ẹ̀fẹ̀ gan mo ti fẹ́ yí ẹ̀fẹ̀ wọ́ nìyẹn. Ẹ má jẹ́ kí n ti ṣẹ̀fẹ̀. Ẹ̀yin tẹ́ bá wò wá for the first time mi ò ṣọmọ bẹ́ẹ̀ ó kàn mí láràn ni omi ò ṣe lépè o. Ó kàn mí láràn ọ̀rọ̀ yẹn dùn mí because bá ṣe dábọ̀ ní 2021 bá ṣe ṣó mo rántí ìgbà tí mo wá sí Nàìjíríà mo ní mo wá lọ́dún dé mo wá sinmi ni mo ń ṣe ṣó lẹ́ẹ̀mejì lójúmọ́ nílé Chief Sunday Igboho kó tó wá ká wa mọ́ ariwo tàdé ń pa náà nìyí ẹ wá wo láti ìgbà tí olóyè Sunday Igboho tí màá yẹn ti pariwo Yorùbá nation tí àwa yìí náà ti jáde àtàwọn bàbá Èkìtì tó bá ṣe sọ pé ní tó ṣe ṣojú nínú wa tó dẹ̀ dúkọ́ ṣe bá wa tiẹ̀ tún ṣe máa ṣe àtẹnu a máa ń gbẹnu sí ganu sí àwọn prógrámù mi ẹ lè ẹ́fà rí Koiki kó ganu sí prógrámù mi tó kọjá prógrámù bí àlàáfíà ṣe máa dé bá ilẹ̀ Yorùbá bí ìran Yorùbá ṣe máa bọ́ lóko ẹrú same ti bàbá Èkìtì ẹ ní bá àwọn kan sọ wípé wọ́n ṣàyẹnu sọ sí prógrámù olóṣèré àbí kinní kan Yorùbá nation ni they stand for the truth àgbọ̀ ṣe wọ́n pariwo tó láti ìgbà yẹn títí dé sí tẹ́ ẹ̀ sọ wípé nà láì ẹ̀ mọ iye population ẹ̀bí tó ti sọnù ẹ̀ mọ iye total number of ẹ̀bí tó ti sọnù láti ìgbà yẹn sísìn tó bá jẹ́ wípé ariwo tá à ń pa nígbà yẹn ẹ ti gbà sí wa lẹ́nu ẹ ti gbọ́ títí wa ni àní bára wa níbi ta bára wa ẹ lómi kidnapper ò pa ebi ló pa mọ́nulé ẹ lómi kidnapper ò pa accident ojú ọ̀nà tí ò dá ló pa ẹ lómi kidnapper ò pa àìsàn ló pa nítorí kò rówó tọ́jú ara ẹ̀ kò sì sí hospital ọ̀fẹ́ kò sì sí hospital ọ̀fẹ́ ó yẹ sọ fún wa ṣé tó bá jẹ́ wípé a ti gbọ́ nígbà yẹn a ti ṣe ohun tá a ní ká ṣe pé ẹ jẹ́ ká dá dúró ìpìlẹ̀ tó ti bàjẹ́ ká túnṣe àwọn kan ti bà ìpìlẹ̀ dédé táwọn bàbá dúró lọ́wọ́ tí wọ́n fi sílẹ̀ àwọn kan ti bàjẹ́ ẹ jẹ́ ká tún ìpìlẹ̀ ṣe kálàáfíà kó jọba kí ẹ̀ṣọ́ ààbò tó péye kó wà ní ìlú wa tó bá jẹ́ wípé a ti ṣe bẹ́ẹ̀ ṣàbàdé bára wa bíta bára wa wèrè ká wá sọ fún mi pé you talk too much ẹnu ẹni mo fi sọ̀rọ̀ ni àbọ̀wò bíbẹ̀ ló yí sí ni kéèyàn jókòó 2 hours 3 hours kó máa rojọ́ láì gbowó bẹ́ẹ̀ àbò sick Adéwálé ọmọọba ó ti ya wèrè ayé ń ṣe é now ẹ wo fídíò yìí nígbà tí mo ṣe program ní maybe 3 days or 4 days ago mo sọ ọ̀rọ̀ yẹn mo dídí gbé BBC News yẹn wá mo dé show everybody mo kàkọ́ tó kọ síbẹ̀ wípé kidnapper béèrè fún 40 million wọ́n béèrè fún ẹdìyẹ tó yọgbẹ́ 12 wọ́n béèrè fún 24 bí apáàkì wádìí bóyá kan ní àmọ́ wọ́n ṣàtọ́ pé ìkọ́ múmu 24 wọ́n dẹ̀ gbá with 1 bag of rice wọ́n gbà tó wọ́n release àwọn tó kidnap ọtún ní kọ́ lọ́mú 70 million wá mo rí ẹni tó pè mí pé Lady K má dá àwọn people yẹn lóyún ọlọ́pàá now look at it today ẹ̀yin máa jẹ́ mi nìṣó fídíò lẹ́wọ̀ yìí àwọn kidnapper tó mú lálẹ́ àná wọ́n bá pack of pink milk ni wọ́n bá lọ́wọ́ wọn níbi tó ti mú wọn pink milk kì í ṣe Nigerian pink milk ẹ mọ̀ pé we have 2 types of pink milk we have Holland we have Nigeria Holland ni wọ́n gbà and Holland is very expensive ó wà expensive ju Nigerian pink milk lọ wọ́n gba 1 pack gbogbo ẹ̀ lẹ́ máa rí nínú fídíò yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ tí wọ́n gba drink àwọn kidnapper yẹn wọ́n mú wọn wọ́n bá lọ́wọ́ wọn ó túmọ̀ sí wípé àwọn tó kù wọ́n wà bí nǹkan tó ti kidnap èèyàn kan nǹkan tó ní káwọn ẹbí yẹn gbé wá làwọn pípù yìí lọ́lọ́ gbà lọ́wọ́ àwọn yẹn tí àwọn ọlọ́dẹ ìfimú wọn àwọn àmọ̀tẹ́kùn àtàwọn ọlọ́dẹ àpapọ̀ tó fi rí wọn mú. wọ́n bá Henry Kings is one of the best beer in Nigeria all over the world tell you is one of the best beer Henry Kings ilẹ̀ ń wò lẹ́lẹ̀ tó pọ̀ jaburata tó gbà lọ́wọ́ wọ̀nyí yàtọ̀ sí Henry Kings wọ́n gbá mọ́ọ̀tì bẹ́ẹ̀ mọ́ọ̀tì náà lọ fàmìhà lọ́wọ́ kidnapper wọ́n ṣẹ̀ṣẹ̀ tún wá bá fresh suya tí kidnapper bá ṣe mu ọtí a máa jẹ suya a máa mu ọtí a máa jẹ suya wèrè kan wá sọ wípé you talk too much are you a kidnapper ẹ bá mi ẹ̀yin tẹ́ bá lè sáré bá mi download fọ́tò ẹni yẹn ẹ bá mi sáré wò wá lórí Facebook ẹ jù sí mi ká gbé síta bóyá kidnapper ni maybe it's kidnapper because ọmọ kidnapper yẹn náà máa ń lo orúkọ Yorùbá so anyway tẹ́ bá ti fẹ́ expose wọn they will go under the comment section ọmọ bẹ̀rẹ̀ sí ní táwọn ẹgbẹ́ wọn náà pa láti distract àwọn tó wù ẹ̀ kọ́ bàbá believe alẹ́ àná ló mú àwọn ilé ẹ jẹ́ play video ẹ̀yin tẹ́ wà lórí TikTok máa play video yẹn fún yín lórí phone lọ studio lẹ́ni so ẹ lè rí ẹ̀yin tẹ́ wà bí ẹ máa wò ó bí báyìí ti yín. Can we wait to upload here? Your remaining people. Where they?
Where they dey? Olele lọ̀gá wọn. Your remaining people where they dey put for you. Where they dey? Eléyìí lọ̀gá wọn. They go give you water. You know talk now. They go give you water. Oh yeah, talk. Make they give you water. Talk. Talk. Make they give you water. Talk. They go give you. Talk now. They go give you small. Waiting. Who be your guy? Pata. Ayo. Why you? Hey, now ganka. Why is now ganka? Ẹ má fọkàn gáì. Ẹ filẹ̀ o. Ẹ filẹ̀ o. Ẹ̀yin tí TikTok náà rí o. People where they buy something for you. Who can give you? Who can give you? Oh yeah, talk now. Talking. They go give you omi. One month fún ẹ lómi. Àwọn mélòó lẹ jọ ń ṣiṣẹ́ yìí. The funniest thing ni wípé Fúlàní ní láti máa sọ fún wọn wípé kó yìnbọn kó pa òun. Màá pílì ẹ máa gbọ́. Yóò bẹ jẹ́ ká jí. Ẹ má jẹ́ ká tẹ̀lẹ́nu. Ẹ má jẹ́ ká tẹ̀lé kọ́mẹ́ǹtì àwọn olórí burúkú. Ẹ má jẹ́ ká tẹ̀lé kọ́mẹ́ǹtì àwọn olórí burúkú. Gbogbo ta ti ń dábọ̀ láti gbà ìwé o wípé àwọn pípò yìí wọ́n ti bá wa lálejò. Àwọn pípò yìí ti yí wa ká. Àwọn pípò yìí wọ́n ti wà ní gbogbo àgbègbè wa. Àfi kí gbogbo wa ká tètè ṣe kí ni ká fi ìmọ̀ ṣọ̀kan ká gbára wa kó tó di wípé ogun máa kó wa. Àwọn pípò yóò mú ní ṣeré-ṣeré. Wọn ò bá wa ṣeré, àwa dẹ̀ ń fi owó yẹpẹrẹ, à ń fi ojú yẹpẹrẹ, a fi mú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ẹ wo kidnapper, wọ́n bá pack of milk, mo sì máa fi fídíò ti milk yẹn hàn yín o. Àti ti suya, wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ gbà á bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Some months ago, Bàbá Gbàgede Ìmọ̀ ṣe show. Bàbá Gbàgede Ìmọ̀ sọ wípé àwọn people yìí demand fún 100 million. Wọ́n demand fún petrol 50 litres méjì. Wọ́n demand fún bombita, pangolo lala mẹ́rin, yẹ Bàbá Sàlá. Wọ́n demand fún milk. Bàbá Gbàgede Ìmọ̀ ká gbogbo nǹkan tí àwọn people don't demand. Ààrẹ nínú àwọn wèrè tó pera wọn láṣíwájú blogger tí wọ́n sọ wípé irọ́ ni Bàbá Gbàgede Ìmọ̀ pa. Wọ́n dẹ̀ takù Bàbá Gbàgede Ìmọ̀. Kò tóbi jù fún mi láti sọ. Elizabeth Obala ló ṣe show yẹn. Elizabeth Obala Adé Buhari. Òun ló ṣe show yóò dẹ̀ takù Bàbá Gbàgede Ìmọ̀. Wípé irọ́ ni o. Káwọn Nigerian government àwọn olóṣèlú kó lọ gbé Bàbá Gbàgede Ìmọ̀. Irọ́ ló pa. Báwo ni kidnapper ṣe máa béèrè fún milk? Báwo ló ṣe máa béèrè fún tea? Báwo ló ṣe máa béèrè fún petrol? Báwo ló ṣe máa béèrè fún kẹ̀kẹ́ márúwá mẹ́ta àti 100 million? Wọ́n takù bàbá yìí pẹ̀lú bí bàbá yìí ṣe ń try láti help àwọn family yẹn lórí social media pé káwọn èèyàn lè dìde fún help láti dá owó. Wọ́n kọ́kọ́ béèrè fún 50 million. Nígbà tó gbé yẹn lọ, ọ̀làwọn ò fẹ́ yẹn mọ́. Wọ́n increase owó yẹn sí 100 million. Bóyá 50, bóyá 30 ni wọ́n increase owó yẹn. Ni Bàbá Gbàgede Ìmọ̀ tún sáré wá síta pé yẹn wá gbà wá. Ẹ má jẹ́ káwọn family yìí kú. According to tí màá mistake o, ó dà pé àwọn people yẹn ṣẹ̀ṣẹ̀ ṣe wedding ni wọ́n kidnap àtọkọ àtìyàwó. Ni wọ́n kidnap ọkọ àtìyàwó. Ó ti dán ọmọ Yorùbá mélòó tó lọ sí ilẹ̀ Haúsá tó lọ kidnap. Ó dán ọmọ Yorùbá mélòó tó lọ sí Kánò tó lọ kidnap. Kí ló fà tó fi wá kidnap nílẹ̀ Yorùbá? Ìjẹ́ ènìyàn yóò ti ẹ̀jọ̀kọ́ ẹ̀ tẹ̀ wọ́n pé kí gbogbo ló ń ṣẹlẹ̀. Kí ló fa ibi tá a padà wá bára wa tó fi wá dà báyìí? Ẹ máa rò kàkà bẹ́ẹ̀. Ọ̀tẹ̀lẹ̀ ń tẹ̀, ìwà burúkú lẹ̀ ń wù, ìjà lẹ̀ ń jà. Ohun tó yẹ kẹrọ ẹ̀rọ. Ohun tó yẹ kẹrọ ẹ̀rọ. Ẹ wo itú tí kidnapper ń pa. Kidnapper wá dẹni tó wá gba òbítíbitì owó. Wọ́n á tún wá gba owó yẹn tó. Wọ́n á máa fà á ya nínú gbó báyìí. Ẹ lọ sórí TikTok. Ẹ máa rí àwọn fídíò wọn bẹ̀. Kidnapper ní TikTok handle. Wọ́n ò dẹ̀ retrace. Nigerian government ò retrace. Ẹ̀ẹ́dẹ̀ fura sí wípé dájúdájú àwọn gọ́gọ́gọ́gọ́gọ́ ni wọ́n wà behind àwọn people yìí. Nítorí èdè yìí, ó bẹ́tà ká dá dúró. Ó yẹ kẹ́ ti mọ̀ wípé àwọn federal government of Nigeria wọ́n ò ready láti protect yín. Because tó bá ready àti dáàbò bò yé ni. Kidnapper ò ní máa wo irú ìwà tó tó yẹ. Kó máa ṣe fídíò. Kó máa post ẹ̀. Bí mo ṣe wà yìí tó bá fẹ́ mọ location mi ní Canada tí mo wà yìí. Through my TikTok, they will get me. Through my Facebook, they will get me. Wọ́n get me. Why tí wọ́n wá lè get àwọn people yìí? Àwa sọ fún yín pé ọmọ Yorùbá jẹ́ ká jí.
èèyàn mélòó ló rówó ra picnic mú ní Nàìjíríà mọ́ of nowadays tí kidnapper bá wá kidnap ẹbí yín tó bá ní kẹ́ lọ mọ́wọ́ mílíkì wá báwo lẹ ṣe fẹ́ ṣe wọn ò dẹ̀ ní gba mílíkì lásán ẹ̀yin lè wá dúró ẹrù tó gbà wọ́n lọ gba ẹrù yẹn lọ́wọ́ àwọn tó ní kó gbé wá ní o wọ́n lọ gba ẹrù yẹn lọ́lọ́run jẹ́ kí ọwọ́ pálábá wọn ségi wọ́n gba picnic wọ́n gba hurricanes wọ́n tún gba ó ní drink kan energy báyìí ṣé fearless àbí kí ló máa ń pe drink yẹn ìyẹn náà kú bẹ́ẹ̀ drink lóríṣiríṣi àwọn energy drink lóríṣiríṣi ó kún nǹkan tẹ́ ẹ̀ wò yìí ó kún inú fídíò tẹ́ ẹ̀ wò yìí ọmọ Yorùbá ilé ti yá kò sí kankan mọ́ ní Nàìjíríà ẹ wá wo kidnapper tó mú kidnapper ní kó fún òun lómi imú kó dẹ̀ yìnbọn pa òun ọwọ́ sọ fún wípé àwọn ò ní yìnbọn pẹ́ bí kò ṣe wípé kò jẹ́wọ́ ibi táwọn èèyàn wà ọkọ̀ kò jẹ́wọ́ tá lọ́gá yìí kò jẹ́wọ́ àwọn méjì lọ́mú o tá lọ́gá yìí kò jẹ́wọ́ pẹ̀lú ìbọn lọ́wọ́ dẹ̀ lọ́mú wọn wọ́n ní ìbọn lọ́wọ́ wọ́n ní àdá lọ́wọ́ wọ́n ní ìbọn wọ́n ní àdá ọmọ Yorùbá ẹ lọ dira ogun ti dé mo dẹ̀ fẹ́ kí ẹ mọ̀ wípé kò síbi tó bá ti mú àwọn pípù yìí àwọn tó kù wọ́n máa padà retaliate ẹ jẹ́ ká sáré gbọ́ fídíò ìtàn ẹ̀yin tẹ́ wà lórí TikTok ẹ ti rí nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ẹ kàn máa gbọ́ kí lè gbé mi wá kí lè gbé ti mílìkì náà wá kẹ́ wo mílìkì àti súyà. ẹ filẹ̀ jọ. Olówó fún àwọn ọlọ́dẹ lè máa ṣùgbọ́n ọdẹ yìí ọmọ pa àwọn ẹni ẹlẹ́ni ọmọ pa wọ́n dànù ni tó bá jẹ́ wípé Ọlọ́run ò sọ wípé àsìkò wọn ti tó mo fẹ́ gbé ti mílíkì wá kẹ́wọ́ pack of milk kì í ṣe bí kẹ́yọ o mo bọ̀ kí sáré gbé yẹn wá fún wa. Wàá gbé wá sí. Òun nìyí màá gbé wá sí kí gbogbo wa náà ká tún ṣe kí ni ká tún wọlé ni. Àmọ́ wá ìtọ́ sí ìtọ́jú àwọn fídíò yẹn kéékèèké. Kí ló ṣe kí ni yìí dáńlódù jọ? Fresh suya ni wọ́n gbé wá fresh one suya tó gbóná tó fresh dáadáa ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ lójú méjèèjì gan pẹ̀lú tí Nàìjíríà sọ́ọ̀sì kẹ́tọ́ ronú owó school owó ilé náà yìí increase wọ́n fowó kó owó ilé Nàìjíríà gbogbo nǹkan ló increase ní Nàìjíríà kẹ́tọ́ ronú bẹ́ẹ̀ ṣe máa sọ. fresh one òun náà nìkan tó bá wọn wá kọ́ńtà fẹ́ fèrè gédégédé ẹ̀. mọ́ọ̀tì. fresh one òun náà. mo bọ̀ míìkì lẹ́wọ̀ lójú screen yìí o ẹ jẹ́ kí n fi wọ̀nyí tẹ wá TikTok náà ẹ jẹ́ fi wọ̀nyí bí òun nìyí o 1 pack of milk ṣe rí wọn rí báyìí ṣe ti rí àwọn ìkan wà bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọ́n dì sínú àpò òun ní míìkì alágolo míìkì ọlọ́pẹ olómi òun lẹ́wọ̀ yẹn àwọn díríǹkì kan wà tó jẹ́ pé wọ́n tún gbà èmi làwọn mọ́ọ̀tì kọ̀ọ̀kan wọ́n ti dà wọ́n yẹn sápò ẹ̀mọ̀ ẹ̀rù yẹn pọ̀ àwọn pípù yìí ti mú àpò ńlá tó máa fi gbé àpò ẹ̀wà ńlá yẹn òun lọ́lọ́ mú bí ọ̀lọ́ fi pàdé àwọn tó gbé kinní yẹn wá fún wọn ní o I don't know tó ṣàfihàn wọn bọ̀ tó máa gbé wá fún wọn náà ni wọ́n ti wá da àwọn kinní yẹn sápò gbogbo àwọn díríǹkì yẹn wọ́n ti já wọ́n ti dà sínú àpò ẹ̀wà ẹ̀mọ̀ pápá ẹ̀wà máa ń tóbi gan wọ́n ti dà síbẹ̀ lóríṣiríṣi hurricanes wà bẹ́ẹ̀ mọ́ọ̀tì wà bẹ́ẹ̀ fearless àbí kí ló máa pe díríǹkì yẹn energy drink ni ó wà bẹ́ẹ̀ àtàwọn drink bíi lóríṣiríṣiríṣi àti suya fresh one tó ń gbóná suya tó ń gbóná fresh suya àti suya fún kidnapper ẹ wá sọ fún mi pẹ̀lú fídíò eléyìí àti tí mo ṣe ní bóyá 3 days ago àbí 4 days ago tí mo ka ní òsì fún yín tó sọ wípé wọ́n gba ẹdìyẹ tó yọ gbẹ ṣé kò ẹ̀rí ò ti fara wọ́n pé òótọ́ ló bá dé I wish kẹ́ni tó pè mí níjọ́ yẹn tó sọ wípé àlédíkè kí ni yóò lè possible kọ́ wo program yìí àbẹ́fẹ́ sọ fún mi pé kidnapper ló lọ fowó ara ẹ̀ rà because no be today tí wọ́n ti máa ń ṣe ẹ wo gbà tó ń bọ̀ lórí kórè youth leader Afẹ́nifẹ́re yẹn tó ṣorí bí ẹyẹ awo yẹn náà ẹ wo àwọn nǹkan tó dìmáàdì fún gbà tìyẹn náà wọ́n dìmáàdì fún owó àti kẹ̀kẹ́ márúwá mi ò wá mọ̀ bí ọ̀rá fún wọn torí mi ìtẹ̀lé interest nínú bọ́ ṣe filẹ̀
but according to kan tí mo gbọ́ ó dà ìpọ́n lọ fún wọn ní kẹ̀kẹ́ márúwá pẹ̀lú 80 million lọ́ fi filẹ̀. Now ẹ wo eléyìí báyìí náà ní sìn àwọn kẹ̀kẹ́ márúwá táwọn pípọ̀ ilé gbà wọ́n fi ń ṣiṣẹ́ ni ọ̀kadà tó ń gbà wọ́n fi ń ṣiṣẹ́ ni nínú Nàìjíríà. Ọlọ́pàá gan ti hands up ó ti sọ ọlọ́pàá. Ẹ wo àwọn tí Dangote náà tún ṣẹ̀ṣẹ̀ kó wọlé. Ẹ wo gbogbo ẹ̀ síra wo ọmọ Yorùbá kẹwàá sọ wípé ní wọ́n Nàìjíríà yẹn lè ṣe fẹ́ rèébé sí. Kẹwàá nínú wọ́n Nàìjíríà yẹn lè fẹ́ rèébé sí. Àwọn ní ká jáde ká ṣe rálì àwọn kan ní rálì ó ti pọ̀ ju ẹjọ́ yín tẹ́ ní rálì ti pọ̀ jù. Èmi bẹ́ẹ̀ yìí ni lórúkọ Ọlọ́run ẹ fún wa ní solution tá lè fi bọ́ lóko ẹrú. Ẹ fún wa ní ìgbésẹ̀ tá lè gbé tá máa fi bọ́ nínú ìyà yìí because àjagun gbogbo àwọn orílẹ̀-èdè tèmi dẹ̀ rí tí wọ́n yapa rálì la máa ń rí o tó ní kálukú máa jáde tó máa gbéwèé sókè báyìí tó máa pariwo tó máa ní kálukú máa kọ ẹ̀dùn ọkàn títí ẹ̀ tó fi faramọ́ káwọn fi orílẹ̀-èdè rẹ̀ sílẹ̀ tó máa pariwo tó máa ṣe rálì tó máa gbé crowd èrò burúkú síta ohun tèmi rí tó máa ń ṣe nìyẹn o. Ẹ wá wo àwọn ọmọ Yorùbá tó jẹ́ wípé ní nǹkan bí tata dé ṣayé tí a bá kọ̀ tí a bá wá solution sọ̀rọ̀ báyìí tó bá tún máa di next year ìyà yẹn á tún di double. Ẹ lọ wo rẹ́kọ̀dù ìyà Nàìjíríà every year ló increase every year ọdọọdún ní rẹ́kọ̀dù ìyà tó jẹ́ àwọn èèyàn nílùú Nàìjíríà ló máa increase kò reduce. Ṣé bá ṣe wà ní Nàìjíríà sí la wà ní last year ṣé àtún máa dúpẹ́ ní last year báyìí pé year worst last year sí 2023 ṣé bá kan náà lórí ṣé àdúpẹ́ ní 2023 wípé 2023 sàn ju 2024 lọ àmọ́ 2025 sí àtún ní 2024 ó sàn ju 2025 lọ. Bá ṣe máa fi ọdún yí ọdún ní ìlú Nàìjíríà nìyẹn pẹ̀lú àwọn olórí tani because wọ́n ti fi ayé wọn fún òkùnkùn wọ́n ti fi ayé wọn fún Sátánì wọn ò rẹ́dí àti change láti jẹ́ kí àlàáfíà kó jọba nílùú yẹn. Ìbànújẹ́ àwọn ará ìlú òun làwọn fi ń ṣayọ̀yọ̀ lọ́ fi ń mé. Ẹwà tó jọ́ta ti ń pariwo kidnapper. Recently ni mo tún videos kan tó sọ pé wọ́n tún ti kọ lẹ́tà sọ́wọ́ páwọn lọ kí wọn lọ́wọ́ I don't know how true is it ìtí ò bá ṣúọ̀ fún mi I don't say ó ṣúọ̀ ó ṣe dóò. Ní ìjẹta bí ìjẹrin wọn kidnap odidi ọba àti ìbọ̀bí tí kábíyèsí yẹn wọlẹ̀ sí nísì àti ìbọ̀bí tí kábíyèsí yẹn wọlẹ̀ sí ní ilẹ̀ Yorùbá ṣé bá ṣe máa bá lọ nìyẹn ni. Ẹ jẹ́ káwa náà wo àròjinlẹ̀ láì ṣe àfiṣe kidnapper mu mílíkì ẹ wòran. Kò rówó mu mílíkì ẹni ṣiṣẹ́ lójú méjèèjì kò rówó jẹ súyà ẹnu owó ẹlòmíì á lọ bí iṣẹ́ láti àárọ̀ á ṣe wàhálà tó bá ń bọ̀ wálé powder milk ló máa rà ló máa wá tú sómi kò tú sómi tútù torí kò sí náà kò sí omi tútù ẹ lọ sí ilé ìbòmí ẹ máa rí pé ṣe làwọn èèyàn máa gbé omi sínú rì nítorí wọ́n fẹ́ mu omi tútù kọ́kọ́ wọn lè balẹ̀ wàá gbọ́ bá mi lọ bómi yẹn síta kí n tó wẹ̀ tán ìrì àti sẹ̀sì atẹ́gùn àti fẹ́ sí díẹ̀ bá lè rí mú àìmọye àwọn tó gbé irú ìgbé ayé bẹ́ẹ̀ ní Nàìjíríà àìmọye àwọn tó jẹ́ wípé irú ìgbé ayé tó ń gbé ní Nàìjíríà nìyẹn tó bá ti lè dé lálẹ́ báyìí lẹ́yìn tó ti ṣe wàhálà tó ti já labalábá lọ wọ́n á ti ra sachet milk ó lè jẹ́ dano milk ó dẹ̀ lè jẹ́ big milk sachet náà ni ó lè jẹ́ tirikan ó lè jẹ́ cowbell anyone out of our those powder milk wọ́n á ti ra sachet milk kan sachet milk tó ń tà 10 naira tẹ́lẹ̀ is now 100 naira 100 naira big milk 50 naira 30 naira 20 naira big milk di 1,200 abẹ́ ló lẹ pé ẹ̀yin ìlú ẹ bá mi kọ́ sójú screen. Ẹ má bínú mo ka kọ́mẹ́ǹtì yọkọ ni o. Olórí burúkú lẹ́ni ìdí ẹni níwáyé you mention Sunday Igboho bí ṣe ní dáhùn Sunday Igboho ṣé Sunday Igboho ò sọ fún yín pé kẹ́ bọ́ lóko ẹrú ṣé Sunday Igboho ò ní kẹ́ bọ́ lóko ẹrú ṣé bàbá yóò bá yín sọ wípé ẹjẹ́ adádúró kidnapper ti wọlé ẹ̀yin tẹ́ bá ti bú mi lẹ́ni máa bú yín ni ó ti dẹ̀yìn méjì báyìí sí lórí yín fẹ́ burú lọ́rùn yín mo máa bú yín ni if you are just joining the program mo bi ta ti bọ̀ don't just jump into the program and start insulting me if you insult me I will insult you tó bá fún mi lẹ́yìn ọkọ máa fún ẹ ní 10 ìtì máa dẹ̀ fún ẹ ájú tiẹ̀ lọ kódà kí n fún ẹ ní ẹyọ kan kó fún mi ní 10 ti tẹ̀yẹ kò tún lè tó ẹyọ kan ti tèmi ó gbọ́ kò lè tó ẹyọ kan ti tèmi you are asking me pé why am I mentioning Sunday Igboho say why would I mention his name ṣé bẹ́ẹ̀ Sunday Igboho ò dábọ́ ni ṣé bàbá yóò pariwo wípé ẹ̀yin èèyàn àwọn pípọ̀ ti wọlé sí wa lára ẹ jí ẹ má sùn now look at this ṣebí kidnapper lọ́mú tó bá oúnjẹ bá gbogbo ẹ̀ píkmíkì wèrè tó kọ́ síbẹ̀ yẹn sì ẹ bá bí lèyẹ pé jọ́wọ́ ló ti mú mílíkì gbẹ̀yìn ọ̀rọ̀ lẹ́yẹ yìí fẹ́ gbọ́ ẹ bá mi bí wèrè tó sọ̀rọ̀ yẹn who is that idiot ó lóun David
Don David ẹ bá mi bí léèrè pé ìjọ wo ló ti mú mílíkì gbẹ̀yìn wo mílíkì ní kidnapper lọ gbà lọ́wọ́ àwọn èèyàn. bá wọn wá kọ́ la fẹ́ pèrè kétékété ẹ̀. ẹ̀jẹ̀ títí ẹ gbóná ẹ̀jẹ̀ kidnapper tutù ìwọ orí nǹkan kò fi kúlẹ̀ mí ẹ kidnapper gba malt orí pack of malt rẹ o kì í ṣe yọ o kì í ṣe mẹ́fà o kidnapper ò gba ojú dọ́sìnì o ojú pálí ló gba malt ojú pálí òun ni kidnapper they are sick kájà fún yín jàre wọ́n lẹ sick ojú pálí ni kidnapper gba malt ojú pálí òun ló gba Eric Kings wèrè mi wà Nàìjíríà ní àwọn tó ń kọ́mẹ́ntì orí burúkú yìí ṣẹ́ni tí ò tẹ̀ tí ìrora ra Fanta ló fẹ́ mọ iye tó ń ta Eric Kings débi tó máa mú ẹlòmí ẹlòmílẹ̀ péjọ wo ló ti mú mínírààsì gbẹ̀yìn a máa wá ibi tó ti ṣe patí òdélé ẹlẹ́bàtúyẹ̀rì ètè ló máa wá kiri ibi tó máa ti róúnjẹ ọ̀fẹ́ mínírààsì ọ̀fẹ́ mọ́tì ọ̀fẹ́ ẹ lọ béèrè lọ́wọ́ ẹlòmí péjọ wo ló ti jẹ ẹran tó tóbi dáadáa àti ráìsì tó ríṣì dáadáa àti bísẹ̀mọ́ tó sí ọbẹ̀ tó dùn tó ríṣì dáadáa tí ata tó tí epo ṣe kíni tó dùn dáadáa tí epo jẹ́ níyà a máa sọ fún yín pé bóyá patí tí alágbájá ṣe ní ìjọba ìbáyìí ibi tó ti jẹ oúnjẹ gidi gbẹ̀yìn láyé ẹ̀ nìyẹn kidnapper dẹ̀ jẹ bẹ̀tàbẹ̀tà David Don ìjọ wo ló ti jẹ fresh suya gbẹ̀yìn wo suya ní kidnapper gbà yìí suya tó fresh dáadáa fresh suya tó gbóná tó mú yes òun ni kidnapper ṣẹ̀ṣẹ̀ lọ gbà lọ́wọ́ àwọn èèyàn pẹ̀lú malt tó máa fún un sí pẹ̀lú milk kò tún mú malt yẹn lásán o mọ̀tínà tútù àtútù pick gold àtútù sí tó bá wá ṣe yẹn tó bá wá di bí ọwọ́ aláàárọ̀ àbọ̀wọ̀ olóògùn tó wo bá kú tó tún fẹ́ lọ ọ̀ǹtì àrọ̀rà mú Eric Kings ìgò kan alágolo dẹ̀ lọ́gbà àrọ̀rà mú kámbíà kan á fi yẹn sábíà báyìí á lọ fi ọ̀ǹtì àwọn ẹbí ẹ for asking me that silly question àwọn olórí burúkú ó lè jẹ́ Fúlàní nìyẹn dẹ̀ fi ẹ̀sọ́ de Ìgbòho dákú ẹ̀ dẹ̀ má bẹ̀rù Ìgbòho kú ni ẹ má bẹ̀rù Ìgbòho kú ni. fresh one òun náà nìyẹn tó bá wọn wá kọ́ la fẹ́ pèrè kétékété ẹ̀. mọ́ọ̀tì. ṣó ti rí bẹ́ẹ̀ jẹ́ tún fún ẹ níbi bóyá ọ̀rẹ́ ìṣẹ̀dé ni wá wọlé wá wẹ́rì kì í. abẹ́ gbọ́ lẹ́nu ẹ̀. Kẹ́mi gbé tí wọ́n blog ẹ̀ proud ní. Where they dey? People when una kidnap nko? Hausa ni. Olele. Ṣé bàbá yóò bá yín sọ́dún? Bàbá dàgbọ́ dàdí àbàbá. Bàbá tí kì í jẹ́ pé bàbá ńlá kú yìí. Olele lọ́gà o. Àwọn wèrè ti wọ̀lú. Ẹ má jọ payé. Ele lọ́gà o. They go give you water. You no talk now. They go give you water. Oh yeah, talk. Make them give you water. Ẹ wo páàkì. Make them give you water. Ẹ wo páàkì. Owó lẹ́ wò yẹ. Lọ́wọ́ kidnapper. They go give you. Páàkì. Ẹ ṣe wọ́n fi ẹgbẹ́. Ẹ wo fábílì kọ́. Ẹ bá tẹ̀ ṣe àgbáyé ara yìí. Ẹ wo tẹ̀wọ́ fábílì. Ìwọ̀n ìṣẹ̀lẹ̀. Àìkọ́jọ́ ìdílé ìṣèjọba tí wọ́n ti sọ. Hey, na ọ̀gánkà. Wọ́n ẹ̀ súná ọ̀gánkà. lọ́wọ́ yẹn kó kúrò lọ́wọ́ ẹ̀ wọ́n rò káwọn yẹn tó tẹ̀síwọ̀ yẹn. Ẹ má fọ ọ̀gá ẹ̀ sílẹ̀ o. Ẹ sílẹ̀ o. People where they buy something for you. Who can give you? Who can give you? Oh yeah, talk now. Talking. They go give you omi. Wọ́n máa fún ẹ lómi. Àwọn mélòó lẹ́jọ́ ń ṣiṣẹ́. Ẹsẹ̀ yẹn ti wú. Ẹ filẹ̀ jọ. Ọmọ Yorùbá ẹ̀jìnlẹ̀ máa kú. Yorùbá ẹja lọ léèdè. Gbogbo ohun tá a rí. Ó máa padà dùn tá a máa padà regret pé kádẹ̀ ni mo mọ̀ ní ìgbà tí wọ́n ti fi àwọn kinní hàn wá nígbà yẹn ká ti ṣe kinní ká ti dìde. Kó mọ̀ bá dà bẹ́ẹ̀. Ẹ gbọ́ ohun tó jáde lẹ́nu kí ló ti pé youth leader Afẹ́nifẹ́re. Ó lóun máa ń gbọ́ wípé wọ́n kidnap àwọn èèyàn. Òun ò mọ̀ pé ó máa kan òun.
ẹ gbọ́ statement yẹn òun ò mọ̀ pé ó máa kọ òun same thing èmi àti yín kò sẹ́ni tó bẹ lọ́wọ́ ẹ̀ nínú wa wípé kí nǹkan burúkú yìí kó kàn wá ọwọ́ ló bọ̀ ó bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ ó bàbá ṣe kí ni ó bàbá dọ́kí tí ó bàbá sábà mọ́ òun la ṣe ń sọ gbogbo eléyìí ẹ jẹ́ kí n tún fún wa ní another video tẹ́ máa fi rí súyà dáadáa ẹ máa rí súyà yẹn ó pọ́n lójú dáadáa tátó iyọ̀ dùn ẹ jẹ́ fún yín ní fídíò ti súyà yẹn dáadáa ẹ lè rí yẹn náà mo ti lọ gbé wá. Who bring her come? Who buy this suya come? Who want you to give? They no shoot you. If you no talk, you no go die. You go talk. Ṣẹ́gbọ́n tí wẹ́rẹ́ sọ ó ní kó yìnbọn kó pa òun ó ní kó pa òun ibi tẹ́ máa ti mọ̀ pé ẹ̀mí wo ò jọwọ́ lójú ibi àti yín táwa válù ẹ̀mí wa ẹ má jẹ́ ká jòkó tẹ́tẹ́rẹ́tẹ́ kógun má bàa kó wa èmi àti yín tẹ̀mí wá ṣe kíni tẹ̀mí wá ṣe pàtàkì tó ṣe kókó sí wa ẹ má jẹ́ ká jòkó tẹ́tẹ́rẹ́tẹ́ ẹ jẹ́ ká tètè wá wọ̀rọ̀ kọ̀ ṣàdá àwa ò jà àní nǹkan jà kò sí ohun méjì tá a fẹ́ jọ wípé a kò fẹ́ dá dúró wa lọ a fẹ́ ṣe kíni a fẹ́ dá dúró a ṣe mọ́ pẹ̀lú àwọn apàyàn ìran Yorùbá ò kí ń pààyàn ìran Yorùbá ò ya ọ̀dájú tẹ bá gbọ́mọ Yorùbá tó bá ya ọ̀dájú sí ẹ lọ wò dáadáa inú kó jẹ́ Fúlàní ló dì ìfẹ́jì ìyá ẹ̀ àtọ̀ Fúlàní owó burúkú wọn yẹn ó ti wà nínú ẹ̀jẹ̀ ẹ̀ bí ò bá ń ṣe ìyá ẹ̀ ni wọ́n dì ìfẹ́jì á jẹ́ ìyá ẹ̀ àtọ̀ owó la fi bí ẹṣin òun lọ́rọ́ wọn ìran Yorùbá ò ṣèkà ìran Yorùbá máa ń gba àlàáfíà láàyè ẹ̀mí èèyàn dẹ̀ jọ Yorùbá lójú ẹ̀mí èèyàn ó jọ Yorùbá lójú Yorùbá máa ń care fún life èèyàn tí bá parọ́ ẹ máa bá mi kọ sí comment section Yorùbá ẹ̀mí èèyàn ó ṣe pàtàkì sí wa but ewele ń gbó kidnapper pẹ̀lú àwọn nǹkan burúkú lọ́wọ́ pẹ̀lú àwọn nǹkan tó lọ gbà lọ́wọ́ àwọn èèyàn ó dẹ̀ sọ fún wọn pé kó jọ kó yìnbọn kó pa òun tó bá jẹ́ pé Yorùbá ló bá ṣe kankan tó bá mọ àmà bẹ̀bẹ̀ ní ẹjọ́ ẹ má pa mí àwa Yorùbá tàtà ṣètìráyé lóde báyìí sí ṣètìrí pé ẹ̀mí ò jẹ́ kankan sáwọn eléyìí àfi káwọn ọmọ Yorùbá fìmọ̀ ṣọ̀kan o bàbá wa pariwo tó o ọmọ Adéyẹmọ pariwo tó o ó pariwo tó o bàbá Yorùbá pariwo tó wípé ẹ jí ẹ má sùn ẹ má jẹ́ kó gún kọ yìí àwọn pípọ̀ yìí ti yẹyẹ ká ránṣọ́ọ̀mù tó jẹ́ wípé ìdílé mi wọn ò tí ì rí owó tó tó bẹ́ẹ̀ ní láyé wọn òun làwọn pípọ̀ yìí máa dìmáàdì fún at the end of it wọ́n á gbowó wá tún pa ẹni yẹn àwọn tó ra súyà tó ra picnic tó ra malt bíyà yogurt kan ṣe wà bẹ́ẹ̀ àti ìmọ̀ because ẹrù yẹn pọ̀ tí wọ́n ra hurricanes tí wọ́n ra àwọn energy drink lóríṣiríṣi káàdẹ̀ ní gbogbo ẹ̀ tó ra wá ṣé ẹ mọ iye tí wọ́n fi ra gbogbo kíní ìfowó kidnapper ṣé ẹ mọ iye òbítíbitì owó tí àwọn ìdílé kan máa fi ra kíní tí kidnapper lọ gbà yìí bóyá ebi wọn sì ó sì wà lọ́dọ̀ àwọn kidnapper yìí kò sẹ́ni tó lè sọ ẹ má jẹ́ kó jẹ́ gbà tó bá ṣẹ̀ṣẹ̀ gbé sẹ́yìn kù lé wa la máa tó gbé ẹ má jẹ́ kó kàn wá ká tó dìde ẹ wo APC chairman tí wọ́n pa ó dá mi lójú sí pé bàbá yẹn máa ti àwọn ẹbí ẹ̀ máa ti mọ scores lẹ́yìn tó gba 500 million mo fẹ́ lọ gbé news yẹn wá ní kó má dàbí àsọdùn ẹ mọ̀ pé I always come with proof mo bọ̀ mo fẹ́ lọ gbé wá ní o sórí fóònù ló wà ṣá bó ti rí ok 5 million lọ́gbà ok owó nìyí o owó rèé o ibi tí mo ti kọ́kọ́ rí news yẹn tẹ́lẹ̀ 500 million lọ́kọ̀ síbẹ̀ wọ́n ní kidnapper kill Ondo APC chairman after receiving 5 million ransom owó rèé o owó nìyí o láfíà tí wọ́n rí sí fún 5 million tán wọ́n tún pa Ondo state chairman APC wọ́n pàdánù ibi kejì tí mo ti máa rí news yìí àmọ́ tìyẹn ló kọ́ yàtọ̀ ibi kejì tí mo ti máa rí nìyí now ebi àti yé ẹbí wa ṣe pàtàkì ó ṣe kókó wọ́n mú kidnapper kó bẹ̀bẹ̀ ó ní kó yìnbọn kó pa òun wọ́n làwọn ò ní pa ẹ́ kò sọ bí táwọn ọ̀gá yín wà ó ní kó yìnbọn fóun kó pa òun ó ní kó pa òun ọmọ Yorùbá ìyá mi ẹ káàbọ̀ sórí ètò
ẹ jẹ́ ají o ẹ má sùn ẹ jẹ́ ají o ẹ má sùn o mo bọ̀ ó tún ní kankan tí mo tún fẹ́ fi hàn wá ok èyí tí mo rí tẹ́lẹ̀ lélẹ̀ èyí tí mo rí tẹ́lẹ̀ ẹni tí wọ́n pa yẹn lélẹ̀ ẹni tí wọ́n pa yẹn rèé o ẹni náà ni picture ẹni yẹn rèé chairman APC Ondo State òun rèé o chairman APC Ondo State òun nìyí o ẹ̀yin tẹ́ wà lórí TikTok chairman APC Ondo State ó ti pa o ó dẹ̀ gba 5 million wọ́n ti pa o ó ti lọ o ó ti lọ o kẹ́lẹ́dàá ṣàánú wa o ẹ wò wọ́n ẹ wo bó ṣe gbébọn ẹ wo àwọn búlẹ̀tì burúkú ẹ wo búlẹ̀tì lọ́wọ́ Boko Haram ẹ wò wọ́n ṣe ti rí wọn báyìí ṣe ti rí wọn ṣe ti rí àwọn àtìláwí ọmọ Yorùbá ẹ jẹ́ ká wake up ẹ jẹ́ ká jí níṣẹ́ aláfẹ́ ṣe super mega rally èwo tún lélẹ̀ ṣe ti ríṣẹ́ àwọn tó pa lélẹ̀ tó send joy ok aláfẹ́ ṣe super mega rally ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká dìde ọ̀nà táwọn wípé a lè tọ̀ for now láti fi gbára wa nìyẹn bàbá ké sọ́ba ọba orí tiwa rò bàbá ké síjòyè ìjòyè orí tiwa rò bàbá ké sọ̀rọ̀ gúnlẹ̀là kò rí tiwa rò owó rẹ̀ àwọn olórí yín Nàìjíríà pẹ̀lú kidnapper wọ́n tún gbé sójà tẹ̀lé wọn lọ ṣẹ́tìrí wọn ṣẹ́tìrí àwọn tó gùn lu Nàìjíríà ṣẹ́tìrí àwọn tó gùn lu Nàìjíríà sójà ló wà lẹ́gbẹ̀ẹ́ wọn yẹ o ẹtìrí àwọn tó gùn lu Nàìjíríà ṣẹ́tìrí báyìí ẹ̀yin tẹ́ wọ́n TikTok ṣẹ́tìrí àwọn tó gùn lu Nàìjíríà pẹ̀lú terrorist ṣẹ́tìrí wọn ṣẹ́tìrí àwọn tó gùn lu Nàìjíríà àwọn níyàwó pẹ̀lú kidnapper wọn ò rí ìkọ̀kọ̀ ṣe fún wọn ibi tẹ́ bá ti mọ̀ wípé àwọn Nàìjíríà politicians they are their godfather ìwọ tó bá wà lájú ẹ sílẹ̀ táwọn pípì bá pa ẹbí ẹ tẹ́ bá gbọ́ àpagbé òun ni àpagbé kò sí justice kankan ẹ lè rí justice láti bí síbẹ̀ yẹn owó rẹ̀ Gumi rẹ̀ pẹ̀lú àwọn bandits tọ́jọ́ lọ ṣe bí tì Gumi ló jókòó sáàárín wọn yẹn àwọn tó terrorize odidi country ṣé ó lè jẹ́rú president Burkina Faso ládé ní Nàìjíríà á dẹ̀ lajú ẹ̀ sílẹ̀ kí Gumi máa jayé káyé báyìí láàrin kidnapper láàrin bandits terrorists tó pa wá owó rẹ̀ ẹ̀yin ti TikTok ṣe ti rí báyìí Gumi rẹ̀ o Gumi lẹ̀ wò yìí o láàrin àwọn kidnapper terrorists àwọn kidnapper tó pa àwọn èèyàn ní Nàìjíríà ṣe rí dáadáa tẹ́ bá rí ẹ jẹ́ kí n bọ̀ tẹ́ bá rí ẹ kọ sí comment section mo ń try láti make sure wípé ẹ rí owó rẹ̀ o Gumi lẹ̀ wò láàrin wọn yẹn federal government ò rí ìkọ̀kọ̀ ṣe fún ṣé ìyẹn lè wá sọ pé Nàìjíríà government kò máa ṣèwádà bòbò yìí pẹ̀lú eléyìí ṣé ó lè jẹ́ Burkina Faso ni Gumi ti jayé káyé báyìí láàrin àwọn bandits ṣé wọ́n bí èèyàn kan dá ní Burkina Faso yẹn kí president Burkina Faso kókò rí tracy sí ẹ̀ wípé ó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn kidnapper okay wọ́n ní yes former governor of Katsina Aminu Musa ṣe òun ni the first one tí mo fi wòye ṣe ti gbọ́ báyìí wọ́n ní ex-governor Katsina òun ni tí mo fi wòye yẹn o òun ni the first one yẹn the first image ele yes òun náà ni mo ti rọ́jò dáadáa báyìí òun ni ṣe ti rí báyìí governor kan nìyẹn ní Nàìjíríà o pẹ̀lú bandits governor pẹ̀lú bandits olórí burúkú ẹ̀yìn DSS yí àwọn eléyìí lọ mú wọn èmi lẹ́wọ́ gbé èmi lẹ́wọ́n lẹ́wọ̀n kò ní dáa fún yín ọmọ pa gbogbo ẹ̀yin Nigeria force àwọn people ọmọ pa gbogbo ẹ̀yin DSS yẹn tán ọmọ pa gbogbo Nigeria sójà tán àfi tẹ́ bá go for these people tẹ́ bá lọ pa wọ́n nìkan lẹ máa bọ́ tẹ́ bá kọ̀ tẹ́ lọ pa wọ́n pẹ̀lú nǹkan tẹ́ ṣe fún mi gbogbo yín báyìí ni kidnapper máa pa tán gbogbo ẹ̀yin Nigeria DSS ẹ kọ́ ti bí báyìí kẹ́ bá mi jù sí wọn Nigeria DSS kidnapper will kill all of you kí n tún sọ fún yín lórí English you did go for these people you lock me up for good 4 months ẹ wo terrorist ẹ wo wọ́n tún gbé sójà tẹ̀lé wọn lọ síbẹ̀ gọ́fúnà yẹn tún gbé sójà ó gbé sójà tẹ̀lé ààrẹ sójà escort tiẹ̀ lọ sọ́dọ̀ bandit ọ̀dọ̀ kidnapper ẹ wo ẹ̀yin èèyàn ẹ bá wa ṣí ètò yìí ẹ jẹ́ jà fúnra yín ní Nàìjíríà kẹgbàrá yín wọ́n kàn máa pa àwọn èèyàn dànù sàrà ni sàrà báyìí ló máa pa àwọn èèyàn ní ìpakúpa dànù ẹ wo òun ni mo fẹ́ jẹ́ kẹ́yìn tẹ wà ní TikTok kẹ́yìn kìíní dáadáa òun ni ṣẹ́tìrì gọ́fúnà rẹ o Nigerian gọ́fúnà ni o pẹ̀lú bandit ṣé ó lè dán irú ẹ̀ wò lọ́dọ̀ Burkina Faso ṣé wọ́n lè dán wò lọ́dọ̀ president Burkina Faso ibi tẹ́ bọ́ ti mọ̀ wípé
tó bá sọ wípé èyí ó yẹ máa dìbò wípé àwọn Nigerian government àwọn ni wọ́n sponsor gbogbo àwọn Boko Haram tó ló terrorize gbogbo Africa country wọ́n pàdé ẹni tó máa sign sí petition yẹn pé yes it's truth because tí o bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ ti lọ fún àwọn people ẹ ti wá solution bẹ́ẹ̀ ṣe máa kọ́ka wọn. gómìnà ó yọ fada kíkẹ́ nílùú ẹ jẹ́ kí Sunday Adéyẹmọ rìn kó yọ fada nílùú èmi yóò lè rìn kí yọ fada ní Nàìjíríà wọn ò bí mi dá kí lọ Nàìjíríà kí sọ pé bíbá ìdìbò wà àbí kí wá gbé fóònù kí wọ́n máa ṣe fídíò live pé èmi rẹ̀ bíbá yìí o pẹ́pẹ́yẹ máa pọmọ ni. Hello Kọ́lá. Hello. Ètò ni ẹ. Odò agbẹ̀yìn kò ní gbọ́dọ̀ alẹ́. Àmì àṣẹ Èdùmàrè. Iṣẹ́ tó rí fi rán yín lẹ̀ ń ṣe ẹ̀kọ́ adé ilẹ̀ lérí. Àmì. Nítorí pé gbogbo ẹni tó bá ti ń pariwo tó gbóhùn sáfẹ́fẹ́ tó ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà iṣẹ́ gidigidi iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe. Iṣẹ́ tí ìyá alájà ẹlòmíì ò lè ṣe tí bàbá ńlá bàbá ẹlòmíì yóò lè ṣe lẹ̀ ń ṣe. Ọlọ́run kẹ́ á wà pẹ̀lú yín ẹ̀ ní fọmọ ṣe ẹ̀ nífẹ̀ẹ́ ní ṣe lágbára lọ́wọ́ bá. Ẹ̀ ń ta wá jì wọn ò fẹ́ gbọ́ ni. Nàìjíríà a ní kán gbé Nàìjíríà tì kí wọ́n gbalẹ̀ bàbá wọn. Bí wọ́n ṣe fẹ́ sọ Yorùbá dorí bára tán òun ni wọ́n gbé sọ́wọ́. Àwọn tí wọ́n ń gba millions of naira ní gbogbo ìgbà Yorùbá still náà ẹ gbọ́ ẹ̀ ń sọ ẹ̀ sọ pé kò kàn yín ìgbà tí ò tí kàn yín yẹn lẹ́sẹ̀ wò pé kìkún ṣiṣẹ́ àkúnṣe pé ọmọ mi lọ gbé ṣiṣẹ́ àyè pé ọkọ mi lọ gbé ṣiṣẹ́ àyè pé ẹbí mi ni wọ́n gbé ẹ fẹ́ dìde ẹ dẹ̀ ti gbà wípé ẹni tí wọ́n ní kó ṣe tó lòun ní ṣe tó má bàa ṣe tó nígbẹ̀yìn ni. Ìwọ tó kọ́ ilé ńlá sílẹ̀ ẹ̀ sórí ilẹ̀ tí Haúsá Fúlàní tí wọ́n débẹ̀ tí wọ́n bà gbogbo ilé yẹn jẹ́ tó bà kan jẹ́ tí wọ́n gbé olórí ilé lọ tí wọ́n jó ibẹ̀ kó tó dé tí wọ́n ti kọ́ ìdá tó ti sọ̀bẹ̀ dìgá wọn kí wàá ní ìrí iṣẹ́ tó ń ṣe wọ́n á pè ní sí pé kẹ́ẹ̀dínkẹ́ sọ́pọ́tì Yorùbá ọkọ̀ tó ń lọ yìí kẹ́ẹ̀ká jọ jà fún wa ó dé èèyàn mélòó tí Fúlàní pa tó padà sáyé padà rí. Kò sí. Torí ọba yín nílẹ̀ yín àwọn ọba yín mélòó ni wọ́n dìde bí wọ́n ṣe ń pa yín pé bí wọ́n ṣe pa wọ́n lẹ̀ Yorùbá o bẹ́ẹ̀ ṣe ń pa wọ́n ní títò ẹgbẹ́ wọn mú tù ní wọn ò lè sọ̀rọ̀ nítorí pé ìtọ́pọ̀ nínú wọn ló ń kó màálù fún wọn àwọn gangan ló yẹ kẹ́ ẹ jẹ́ ká lọ bá káwọn Yorùbá ká dìde ká lọ bá wọn lórí ìṣòwò pé èyí ti ṣe tá a fi ń joyè àwòrán tẹ́ẹ̀lì dáàdì yẹn lóòótọ́ àwọn kan ní gọ́ọ̀mẹ̀ntì ṣùgbọ́n ìjọba náà ni wọ́n àwọn àti láìsí àwọn kòso tó jẹ́ ìjọba gbogbo tó ṣẹlẹ̀ yìí ọmọ Ìgbò nígbà àjòjì láyè ilẹ̀ tó ẹ̀rẹ́ bí wọ́n kó wọn wá lórí gbogbo ìgbàlẹ̀ Yorùbá nìsín àwọn ilẹ̀ Ìgbò ti ṣe wọn ní ọ̀dọ̀ wọn ṣé kìí ṣe ní gómìnà ilẹ̀ Ìgbò làwọn Yorùbá náà ṣe ní gómìnà bẹ́ẹ̀ni o ṣé ṣe ní ọba ilẹ̀ Yorùbá náà làwọn Ìgbò náà ní wọ́n ní ọba ni. bẹ́ẹ̀ni. kí ló dé pé Yorùbá ńgbà tẹ ẹ ṣàkọ ńgbà ẹ̀yin lẹ ń bá ẹ̀yin olórí wa ilẹ̀ ń bá tiwa jẹ́ kọ́ lẹ́lẹ̀ Yorùbá wọ́n kó wá ní gbogbo gbà ẹ gbogbo ṣe kó wọn délé kò bí ìbá nìsín àwọn tí wọ́n kó wá kí lẹ wọ́n wá ṣe wọ́n wá ńgbà tí wọ́n máa rí wọn tó máa dé sí wọ́n wá pọ̀ ní kó wọ́n wá pẹ̀lú iṣẹ́ mọ́tò ọ̀pẹ tí ń bí kẹjọ pẹ̀lú iṣẹ́ wọ́n á tó bá ti kó wọn dé oko nísìn wọ́n á bá àti pléènì kó iṣẹ́ wá fún wọn lọ́tọ̀ tẹ́ẹ̀dì mọ̀ gbà. á dá fún yín bàbá mi ìdí wáyé tì. ṣùgbọ́n tí nǹkan bá ti ṣẹlẹ̀ níṣẹ́ làwa Yorùbá yìí la máa gbé fídíò wọ́n ti dé ó ní ẹ̀mí ló táwọn Ìgbò ń gbé wọn lórí fídíò pé wọ́n ti dé sí ọ̀dọ̀ wọn wọ́n ṣe ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ni ẹ̀yin lọ́rọ̀ Yorùbá ẹ̀yin lè máa gbé wọn jáde pé wọ́n ti tún dé o ẹ̀yin wọn ohun tó yẹ kẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bí ọmọ kan ní ṣe ṣẹ́rù pé President Bola Ahmed Tinubu ló máa bá yín pé kọ́tà ìṣe pé kẹ́ má ṣe bẹ́ẹ̀ ni. kò ní sọ ẹ̀yin lẹ́ máa protect ara yín kẹ́ bá ti protect ara yín kẹ́ protect ilẹ̀ yín kẹ́ protect ìran yín nígbà tí àjòjì gòdògbò bá dé tó bá lé yín kò lórí ilẹ̀ yín lẹ́ máa mọ̀ wípé nǹkan tó dé nǹkan ó ti dé góńgó imú nítorí pé owó tí wọ́n ń gbà lọ́wọ́ èèyàn kan kò tó owó tó ní kẹ́kẹ́ dé ká fi ṣe flyer Yorùbá nation kò tó nǹkan kan owó tó máa gbà lọ́wọ́ èèyàn kan ibì kan ó tó odindi owó tó máa tó stage kan láti ṣe flyer fún ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tá a bá sọ ẹ máa gbà kò kàn mí o Yorùbá nation kí ló jẹ́ Yorùbá nation kí ní kan Nàìjíríà wọn Nàìjíríà yìí ti sọ gbogbo ẹ tó bá lóun fẹ́ Yorùbá nation bí Ọlọ́run bá ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ Yorùbá Nàìjíríà yìí á ṣẹlẹ̀ sí gbogbo ẹbí wọn á ṣẹlẹ̀ sí wọn á lè mọ̀ wípé torí àwọn ilẹ̀ Yorùbá wa oníjẹkújẹ ọlọ́tẹ̀ ló pọ̀ jù nínú wọn ṣèbó lẹ sọ́ọ̀tì pé wọ́n gbé olórí kíní kan APC kan tó ṣe gbé yẹn lódò wọ́n pé Yorùbá nation tó bá ní ètò òun fún láti jọ pé òun gbọ́ pé wọ́n sọ Yorùbá nation ni. ó ti dá dọ́rùn bò tọ́ báyìí. kò fẹ́ gbọ́ ẹ fẹ́ gbà nítorí pé òun tẹ́ fẹ́ jẹ olóṣèlú fẹ́ gbowó fún yín ẹ fẹ́ gbowó òṣèlú ẹ fẹ́ tàpá sórí ìran yín ẹ mọ̀ fún alálẹ̀ kan ti dé wọ́n wò yín ni bẹ́ẹ̀ ṣògùdù bẹ́ẹ̀ lọ́tẹ̀ bá ti gbà fúnlẹ̀ Yorùbá wọ́n máa jí ní gbèdì. àṣẹ wa. kẹ́ ẹ máa ṣe ògùn lójú ìran kẹ́ ẹ máa jẹ lórí kẹ́ ẹ máa lórí torí pé ilẹ̀ Yorùbá tẹ̀ ń tẹ̀ bàtùbàtù yẹn ẹ rẹ̀ pé náà alálẹ̀ gbogbo ẹ̀ ṣe ń tẹ̀ wọ́n bàtùbàtù ni
wọ́n máa jí gbé ogun lẹ́gàn wà ní jẹ́ fún yín mọ́ nítorí pé ẹ gbà fún ẹ gbogbo ẹ tó bá ti gbà fún kílẹ̀ Yorùbá kó lọ ìṣọba ní ìṣòdò nínú lágbára náà kò ní kó sọ́wọ́ wọn agbẹnipa. àbí o. wọ́n pẹ́ ìjọba pé ẹ kọ́ lẹ Yorùbá tẹ́lẹ̀ bẹ́lẹ̀ Yorùbá pé bí ilẹ̀ Yorùbá ṣe ṣe yẹn pé Nàìjíríà ẹlẹ́fẹ́ yẹn Nàìjíríà ogun Nàìjíríà náà ló máa pa gbogbo lọ́wọ́. àbí ẹ ṣe gan bàbá mi. ẹ máa kó ètò àbáyé lọ ẹni bá lọ ní ẹni bá lágbára a ṣe ìdúbà rẹ ẹ ṣe gan sà ẹ ṣe gan dúpẹ́ ẹ ṣe gan. dádì mi sọ̀rọ̀ kan ní sí ohun tá a ṣe máa sọ wípé ẹ jẹ́ kó ní kálukú wa ká jọrò sọ́tún ká jọrò sósì ká sọ òdòdó nìyẹn. kí lọ́rọ̀ náà tó sọ tí mo tún fẹ́ kí lẹ́yìn tí mo tún wá fẹ́ fi kú láti fi create awareness tí mo dẹ̀ fẹ́ kó jẹ́ ìtútanilólobó mi fáwọn ọmọ Yorùbá òun náà ni wípé ṣé mo pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti kó àwọn pípù yẹn bọ̀ ọ máa kó wọn sínú Dangote truck pẹ̀lú weapon amárí wọn ọ máa mú wọn pẹ̀lú weapon. now ẹ wá wo ohun tó wá ṣẹlẹ̀ recently dáàdì mi wá bọ́ọ̀sì búrẹ́dì wá sí last 2 weeks ọ wá fi helicopter ló wá fi drop weapon nígbà tó máa di 3 days ago ọ wá já wọn lẹ̀ sí Dangote refinery no weapon lọ́wọ́ wọn. Tí gẹ́tàrí yẹn ẹ bá mi ṣe ọlọ́ọ̀fù fún bàbá tó pé àdúrà fún wọn ọpọlọwọ oníjọba ebi gbòògùn ọdún lọbẹ. ẹ gbọ́ géèmù tuntun tó tún máa lò ó sí nìyẹn tó bá ti kó wọn bọ̀ wọn ò ní mú wẹ́pọ̀ dání ọ lè mú aṣọ àkísà méjì sínú báàgì aṣọ àkísà méjì Yorùbá let's work on this any trailer tẹ́ bá ti rí tó bá ti lòdù Fúlàní sí ẹ dáwọ́ dúró ẹ rí wẹ́pọ̀ ọbẹ̀ o ẹ rí wẹ́pọ̀ ọbẹ̀ o ẹ má gọra yín o ara wọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọn dé ni ẹ má gọra yín ẹ má ní àkóso kankan lọ́wọ́ wọn aṣọ wọn nìkan ló wà bẹ́ẹ̀ fóònù nìkan ló wà bẹ́ẹ̀ ọ máa padà wá fi ẹrọkọ́pítà wá fi bá wọn kó irinṣẹ́ wọn wá tó bá ti wọlé tán mẹ́tọ̀dì tó tún lò sí òun nìyẹn o mẹ́tọ̀dì tó ń lò ní sí òun nìyẹn ẹ bá rò bíyá irinṣẹ́ kọ́pítà tó gbé wáyé wípé wọ́n kàn wá fún wọn ní extra irinṣẹ́ ni no àwọn míì máa wọlé tó ṣẹ̀ṣẹ̀ máa kó irinṣẹ́ títí wọn wá fún irinṣẹ́ ni wọ́n fi trailer yẹn kó lọ́ fi kọ́pítà yẹn kó wọlé yóò bẹ́ẹ̀ jẹ́ ká wake up wọ́n ní bó ṣe máa ń gbọ́ nílé ọkọ ló máa ń gbọ́ nílé àlè tí Fúlàní bá làwọn gbọ́n ẹ jẹ́ káwa gan sọ fún ọ wípé àwa Yorùbá gan àkẹrẹ lákọláwà bí ìbọn. ẹ má bínú mo ka kọ́mẹ́ǹtì ni o ṣe ní wọ́n ń ṣe ìpínyà láàrin state òṣè state yẹn ìyẹn kó lóòrò tó wà lẹ̀ àbí ká tiẹ̀ kọ́kọ́ gbára wa ná ẹ gbọ́ Kogi jà Kwara jà wọ́n gbéra wọn ṣe yẹ ìyẹn kó kò páyé sìn ìbáwọn Kwara for now kọ́ làwọn lọ àwọn òṣèọmọ Yorùbá ìbáwọn Kogi kọ́ làwọn òṣèọmọ Yorùbá for now kó kan èmi kò kan èmi àbí ká tiẹ̀ ṣe kọ́kọ́ gba ilẹ̀ wa ná ìgbà tá a bá gba ilẹ̀ wa oníkálukú àṣekínni aṣọbi tó bá fẹ́ bìlọ́ọ̀gì sí ẹni bá náà fẹ́ bìlọ́ọ̀gì sọ́dọ̀ àwọn bẹ́rìbẹ́rì bí síbi láì kó máa lọ ká tiẹ̀ kọ́kọ́ gba ilẹ̀ yẹn ná ká kọ́kọ́ já ìdè yẹn òun ló jẹ ìbí lógún òun ló jẹ bí lógún ọmọ Yorùbá jẹ́ ká wake up ẹ má sùn kó tó wà lẹ́yìn fàǹsì ó ju èjé lọ ẹ̀yin náà ẹ wò àwọn bí àkọ́tún lélẹ́yìn báyìí sí tí mi ò tẹ̀ dárúkọ wọn tó wà pẹ̀lú súyà yìí mo bọ̀ ẹ jẹ́ kí n play video yìí ẹ jẹ́ play ẹ̀. Who bring her come? Who buy this suya come? Ẹgbẹ́ tó sọ, only shoot me. Wọ́n bí lẹ́yìn pé wọ́n carry all this thing come for you. Only shoot me. Wọ́n bẹ̀bẹ̀ kó forgive owó. Ikú ló wá. And ẹ wo bó ṣe máa ń ṣe. Ẹ wo ibi ó ṣe máa ń behave. Tó bá lè dínkù kó dínkù. Èmi àti ìlà ń bẹ lọ́wọ́ pé kápẹ́ láyé. Bí mo ṣe wà ń sìn, ohun táwọn DSS ṣe fún mi tí bá ṣe rántí, èpè ni máa ṣe fún wọn àti sójà. 200 years ló yẹ kí n lò láyé. 150 years kúrò bẹ́ẹ̀ gbogbo gbàdí mo sọ lórí ètò. 50 years tó reduce yẹn ó ká mi lára. Ẹ wà wọ eléyìí tí kú bá lè dé sí kó dé níwọ̀n ọ̀rọ̀ bó ṣẹ́. Yóò bẹ́ẹ̀ jẹ́ ká dìde ká ṣe rálì. Nígbà tá a bá sọ wípé jẹ́ ká lọ dáwó. Owó ta fẹ́ dẹ̀ kì í ṣe owó violence. No! Àjà. Àrà weapon. A kò fẹ́ ṣe flyer ni. A fẹ́ ṣe flyer. Ká dẹ̀ ṣe ráìsì. Ká dẹ̀ ra pure water. Ọmọ Yorùbá ẹ gbọ́ mi. A kò fẹ́ ra pure water. Water múmu. Kọ́kọ́ lè balẹ̀. Kálàáfíà lè jọba. Kágo ara lè gba ìtúsílẹ̀.
those are the things a fẹ́ rà. Àwa sọ fún yín wípé ẹ lọ dáwó tó bá kidnap ẹlòmíì wọ́n ní ẹ lọ mú 10 million wá ibo nìdílé mi ti fẹ́ rí. Tẹ́ bá wá fi 100,000 50,000 200,000 tẹ́ bá fi support struggle yìí kò tí ì sí ohun tó pọ̀ jù níbẹ̀ ọmọ Yorùbá. Ìkó wí tata dé tí a bá fẹ́ kíyà ìkó máa continue kí ogun yẹn kó máa continue àfi ká ṣe kíni ká wá wọ̀wọ̀pọ̀ ṣàdá ká lọ dá owó ká lè tètè kúrò bẹ́ẹ̀. Kọ́kọ́rọ́ kan ṣoṣo tó dé wá sí because ojú tàwa ti là bàbá wa ti bá wa sọ Ìgbòho ti pariwo ẹlòmíì ó gbà fún Ìgbòho ṣùgbọ́n kò gba ọ̀rọ̀ ẹnu Ìgbòho. Ẹ máa gbá Ìgbòho ṣàbàbà o dìde ohun tí Ìgbòho ṣàbàbà ò bẹ́ẹ̀ sọ yẹ wípé má jẹ́ kí Fúlàní fìyà jẹ má jẹ́ kí Fúlàní kó mú ẹ má kó sọ́wọ́ Fúlàní ṣiṣẹ́ lórí ẹ̀ kó tẹ̀lé ohun tí Ìgbòho sọ fún ẹ tẹ̀lé ohun tí bàbá òun sọ fún ẹ lo inú kan kọ̀ọ̀kan má fi Yorùbá nation jalè ẹlòmíì sì bá ṣe ti pariwo pọ́ fẹ́ ṣe rálì sí takò ẹ̀lú máa dùn gbogbo èyí tẹ bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ ikú gbóná ikú òjijì á wọlé báyìí gbogbo èyí tẹ bá wò pé lè fi rálì yìí jalè ikú òjijì á wọlé báyìí èpè kọ́ because pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ nísìn èmi ò expect anybody tún fi rálì yìí jalè mi ò expect ẹ̀ ẹ̀yin tẹ bá fẹ́ dáwó ẹwọ́ ẹnu lẹ́wọ́ ẹnu ọkọ́ ìsẹ́dàkẹ́ lọ dáwó sí YSDM account àbí kẹ pé Ọláyọmí Kóìkí kẹ dáwó tẹ bá fẹ́ dá síbẹ̀ tó bá dẹ̀ jẹ́ wípé ṣe lẹ fẹ́ ra pure water fún wọn ẹ pè wọ́n irú pure water tẹ máa rà oríṣiríṣi company ló ń ṣe pure water bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ oríṣiríṣi company ló ń ṣe ráìsì oríṣiríṣi company ló ń ṣe mílíkì ẹ béèrè mílíkì company tẹ máa rà ẹ gbé fún wọn ẹ béèrè irú ráìsì tẹ fẹ́ rà pé ṣàròsọ ni àbọ̀kù bẹ́ẹ̀ ìṣó àbọ̀ fàdà ẹ gbé fún wọn ẹ béèrè irú pure water tó bá fẹ́ ẹ gbé fún wọn ẹ gbé fún wọn ẹ má dágunlá lórúkọ Jésù àdínkù sórí mo ṣe ẹ lò bí sọ pé àwọn ti ṣe àwọn ti dáwó ẹ wo bí tí ló bá tán láṣọ ẹjọ kí tó lè kọ́nà Ọlọ́run ti sọ wípé àsìkò ti tó ni dádì mi tó bá mi ṣe àṣẹ wáyé ẹ ní mọ bojì ọmọ ilẹ̀ Yorùbá gbé yìí Ọlọ́run tó lọ bá sọ wípé àsìkò kan ti tó kò sí òtẹ́dà lè ṣe sí pẹ̀lú kò rí tata bára wa dé sí èmi rí nìyí wípé àsìkò ṣẹ̀ṣẹ̀ tó ni mo pẹ̀lú àwọn tó sọ wípé 2023 báyìí a máa ti wà ní Yorùbá nation mo pẹ̀lú èmi ò kí parọ́ ṣùgbọ́n yí Ọlọ́run ìyẹn ló pè wípé gígò ní tènìyàn ṣíṣe ní tọlọ́run mo sì rántí nígbà yẹn náà wọ́n sọ fún wa kábíyèsí Elédùmarè wọ́n sọ fún wa wọ́n òun ló ṣẹlẹ̀ nígbà yẹn mo rántí ìjọ kan kó tó di pé Dúpẹ́ ṣe bí olórí burúkú tó ṣe gbogbo ìgbà yẹn náà ó sì plan bóun ṣe máa declare èmi máa dárúkọ everybody lẹ́nìí èmi olórí kò lọ títí Ọ̀túnba Ẹ̀rù Òbodò ìyá Ayọ̀ Brown ìyá Fúnkẹ́ Bello àti Àjàkáyé àti àwọn ọkùnrin kan náà wà nínú wa we are 30 number that very day a ṣe meeting ẹ gbọ́ a ṣe meeting that was 2022 ó wá jẹ́ WhatsApp call nígbà táwa ṣe meeting bó jẹ́ ẹwà àwọn mílíọ̀nù account náà ni ẹ lọ fowó sí èyí tẹ́ bá mọ̀ bí tẹ́ fẹ́ fowó yín sí ẹ pè mí máa sọ bí tẹ́ máa fi sí tí bá gbé Ọládélé Olúwakẹ́mi account fún yẹn má fowó sí mo fẹ́ fi jẹun ni ṣẹ̀dáàdì òsì níjà gígú ẹ̀ tí bá ṣe rú ẹ̀ kílẹ̀ gbé mi náà mi Ọlọ́run ò ní jẹ́ kí wá fi Yorùbá nation parọ́ gbowó lọ́wọ́ yín ìṣẹ̀dá mi ò ní jẹ́ ó tún tàka òṣìyẹ́ dànù àwọn wà nínú mítì nìyẹn gbogbo gbàyẹn ní Dúpẹ́ ti sọ wípé òun máa declare àwọn bàbá máa declare àwọn máa ṣe ó ní dádì mi kan láì àwọn tájọ wà nínú mítì nìyẹn mo fowó ọmọ bàbá yẹn láṣìírí gbogbo wa wá ń debate tó bá kú ti wà nínú mítì bẹ́ẹ̀ èmi akọ̀dà kẹ́ tó bá ti ní Lady K sọ̀rọ̀ ni máa sọ̀rọ̀ torí pé kí ni ọmọdé ni mí láàrin gbogbo wọn àwọn ìyá àwọn bàbá mi ló wà bẹ́ẹ̀ nígbà tó wá ń sọ̀rọ̀ wípé ó máa declare ní 2022 ibi tí mo ti mọ̀ wípé tí Ọlọ́run bá sọ wípé àsìkò kò tí tó tí èèyàn bá fi agídí ṣe ẹ̀tẹ́ ló máa bá bọ̀bẹ̀ mo dẹ̀ fẹ́ kẹ́wọ́n sí wípé during that period àwọn bàbá náà ti ní lọ́kàn wípé àwọn máa declare ní 2022 ṣùgbọ́n wọ́n sí nínú mítìnì tá a ṣe níjọ́ yẹn we are 30 in number Alhaji náà wà bẹ́ẹ̀ Emir àwọn náà wà nínú mítìnì yẹn we are 30 in number ìjọ yẹn ni mo mọ̀ wípé WhatsApp ó máa ń gba èèyàn 30 lẹ́ẹ̀kan náà Prince one wà bẹ́ẹ̀ we are 30 in number
ìgbà tí àwọn ṣe mítìnì yẹn lọ́wọ́ ní ọlọ́mà declare ọlọ́mà ṣe pé ọmà declare lóṣù ọmà declare next month bàbá kan láàárín wa àwọn gómìnà ti gbàgbé ọ̀rọ̀ tí mo sọ yìí àfi tó bá wo program yìí àjọ wà nù mítìnì yẹn ni wọ́n wá ní àwọn máa wish ká ṣe prayer sí but everybody wá pé táwa la máa pè tá la máa pè wọ́n wá ní kó pe ìyá wòlíì Kérúbù kan kò sẹ́ni tó mọ̀ ìyá yẹn nínú gbogbo wa ju èèyàn kan yẹn lọ wọ́n wá gbé ìyá yẹn wọlé ìyá yẹn jọ ìwà ìyá yẹn wá ṣàdúrà gbàtọ̀ gbàdúrà tán ìyá yẹn wá ní ẹ fẹ́ declare Yorùbá nation ẹ má try ẹ lọ́dún yìí bí ìyá yẹn ṣe sọ nìyẹn apá olórí jábọ́ ìta gbangba mo ti sọ yìí Yorùbá nation tó padà wá declare 2022 ogun àsọtẹ́lẹ̀ kò parọ́ èmi dẹ̀ pẹ̀lú ẹni tó ń pariwo ní 2020 wípé tó bá máa di 2023 àmà ti gba Yorùbá nation rírò ní tènìyàn ṣíṣe ní tọ́lọ́run ìhà tó kọ sí wa bó ṣe dùn wá gbà yẹn la ṣe ń sọ tọ́lọ́run bá sọ wípé àsìkò kò tí kò sẹ́ni tó máa ṣàṣeyọrí ẹ̀ àsìkò tí wọ́n tó sì because àwọn náà ti ní so many things tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nísìkò ṣẹlẹ̀ nígbà yẹn àwọn nǹkan míì wà tó ń ṣẹlẹ̀ tá a lè gbé wá sí social media for security purpose kò ṣẹlẹ̀ nígbà yẹn àwọn ìgbésẹ̀ tó ń gbé nísìn wọn ò gbé nígbà yẹn ó túmọ̀ sí wípé àsìkò tí tó ni ẹ jẹ́ ká dìde ká ṣe rally ẹ jẹ́ ká support àsìkò tí tó kí ló owó ni ẹ jẹ́ ká lọ dá owó àjagun àràbọn owó àlàáfíà la fẹ́ dá màmá yẹn wọ́n sọ fún wájú yẹn wípé ẹ bá try ẹ pé tẹ bá try ẹ ó máa lẹ́yìn olórí wá down olórí kò lọ títí bí o pè yín fún ìjà ìyá but ohun tó bá ti ń ṣẹlẹ̀ àmọ̀ sọ tó bá ti jọ àmọ̀ sọ síta ẹ bá dẹ̀ gbé jà wá kò sí wàhálà olórí wá dáhùn pé mọ́mì wọ́n ló máa declare yẹn lóṣù yìí kí ni ká ṣe ìyà yìí ti pọ̀ jù ẹ bá wa wá nǹkan ṣe sí ẹ bá wa tún bi Ọlọ́run léèrè ẹ bá wa túbọ̀ gbàdúrà láàrin wa ń bẹ̀ yáyẹ tún wọnú mi sí yáyẹ gbàdúrà yáyẹ ní olójú ọ̀run ò dá pàápàá ó ní tẹ́bá kò ṣe bí ìgbà ẹ̀kọ́ ṣe rí ọwọ́ ni olórí mọ́mí Fúnkẹ́ ó wá bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ sí ẹ̀yin lẹ́nu wípé kò sí ohun tá àdúrà ṣe tì wọ́n ti lọ́ máa ṣe ẹ bá wa fàdúrà tí kò ṣàṣeyọrí ṣe mọ̀ wípé àwọn wòlíì ní kinní kan mo dákẹ́ mọ̀ wò bí ò sọ̀rọ̀ tí ẹ bá ti sọ fún wòlíì pé ẹ bá wá solution ẹ bá mi tọrọ orí ọ̀fẹ́ ó máa gbé solution lẹ́yìn lọ́wọ́ kò ní ṣiṣẹ́ because ẹ̀yin lẹ fagídí wá solution yóò ti àtọ̀dọ̀ Ọlọ́run wá kò tí àtọ̀dọ̀ Ọlọ́run wá ẹ̀yin lẹ fi agídí lẹ fi wá solution nígbà tó ń yọ ìyá yẹn lẹ́nu títí ẹni tó gbé ìyá yẹn wọlé lára àwọn akíkanjú tó sì dúró déédé léde tó yẹ pé tó bá ṣe sọ̀rọ̀ àwẹ tó dúró tán ẹni yẹn wá dà wípé ẹ jọ̀ọ́ ẹ bá wa wá solution bó ṣe sọ yẹn ìyá yẹn ní kò sí solution ẹni yẹn wá ní anyway tẹ́ bá ti sọ bẹ́ẹ̀ èmi ti dákẹ́ tèmi torí mo mọ̀ yín dáadáa ìyá yẹn ní kùrukùru tó wà lójú ọ̀run ọ̀dà ẹ má tíra yẹn lọ́dún yìí àwọn ìyá iṣẹ́ takú mọ̀ ìyá ìlọ́wọ́ pé àṣẹbọ́ Ọlọ́run ni òun ló pa bídà sọ bí dírẹ́rẹ́ ó máa pa ibi yẹn dà ó máa sọ dírẹ́ ìyá yẹn ló dà kò sí wàhálà ẹ lọ gbàwẹ̀ àtàdúrà yóò yà á ṣàfagídí kúrò bẹ́ẹ̀ gbà tẹ́ gbọ̀ ìyá yẹn wá fún wọn ní solution wípé dàpọ̀ lọ gbàwẹ̀ àtàdúrà ìyá yẹn wá fún wọn ní ìjọ mẹ́ta ó ní tẹ́ bá declare yẹn lọ́dún 16 ẹ declare lọ́dún 18 tẹ́ bá declare lọ́dún 18 ẹ wọ́n di 20 ṣé 20 tàbí 21 ìyá yẹn wá fún wọn ní déètì yẹn ìyá yẹn wá lọ nígbà tí àyẹ̀lò táwọn olúwa ṣe ó yá báwo la ṣe máa gbàwẹ̀ Lady K a máa ṣe special prayer a máa ṣe gbá a máa ṣàwo mo ní òkè mo ti gbọ́ nígbà tí gbogbo wa lọ tọ́ mo wá pẹ́ ni tó gbé ìyá yẹn wọlé mo ní ẹ ṣeun sà adẹ̀kùn iṣẹ́ náà ó ní wọn mo ní màmá tẹ gbé wálé ẹ̀kọ́ mo ní ṣàwọn pé confam ni ìyá yẹn sọ wọn láwọn mọ̀ ìyá yẹn pé ìyá yẹn ò parọ́ náà ló jẹ́ káwọn gbé wọn wọlé báwo kú mọ̀ pé máa pe mítìnì kìdí ẹ̀ ń ṣe níyẹn ló pe mítìnì tábà sọ pé bí ẹni yẹn ti lọ plan ẹ̀ wọn láwọn mọ̀ báwọn akọ́lọ́ bá lè dérí mítìnì mo lébi náà dé dérí mítìnì mo kàn dé pé fóònù ring mo dẹ̀ join mo lóòótọ́ ní ìyá yẹn sọ mo ní ṣe gbogbo táwọn olórin sọ pé ká lọ máa gbàwẹ̀ yìí mo lè bí ẹ count me out ẹ̀yìn ni mo lè sọ fún bí mo lè sọ fẹ́ nìyẹn nìyẹn mo tí mo sọ ta gbangba yìí mo lè sọ fẹ́ nìyẹn lẹ́yìn nìyẹn ẹni tá a mọ̀ dáadáa nínú struggle yìí dáadáa ẹni Lady K ọkùnrin ẹ̀yìn mo lè count me out sà wọn lọ́lúwa ti sọ̀rọ̀ ẹ fẹ́ fagídí ṣe ẹ máa jẹ gbàgbọ́ ọbẹ̀ ni ẹ̀sìn burúkú lẹ máa ṣe ẹ jọ àwọn olórin bá ṣe wà lórí ẹ̀sìn yẹn láti 2022 ọmọ ìbọn bẹ̀ àbọ̀ ti bọ́ nínú òmìnira nation wọn tó ń declare ṣé wọn ṣẹ̀ sí ṣé wọn ṣẹ̀ lẹ́yà mo sọ fún màá yẹn jọ yẹn mo lè mi ò lè bá wọn yá yẹn sọ o mo ní mi ò lè bá wọn sọ mo lè especially mother mi before yóò lórí
mo ní bìlẹ̀ bá mo bí sọ mo ní because má bá wọn sọ ọ máa feel back on mo ní mo kàn mọ́mọ́ pé yín lẹ́yìn ni pé màmá tẹ gbé wá yẹn wọ́n confirm gidi mo wá gba phone number màmá yẹn mo wá pe màmá yẹn lẹ́yìn mo ní mọ́mí ẹ̀ ṣàdúrà fún mi ìyá yẹn dẹ̀ ṣàdúrà fún mi ìyá yẹn ta ló sọ̀rọ̀ bólẹ̀ má wọ́n rí mà wọ́n láwọn fẹ́ mẹ́ni táwọn gbàdúrà fún mo wá fún wọn lórúkọ mi that is how I do I just love that mama she's a spirit mo lẹ gbàdúrà fún mi mà ìyá yẹn dẹ̀ gbàdúrà fún mi ìyá yẹn dẹ̀ sọ mẹ́sẹ̀gì fún mi confirm mo ní yes àtijọ́ yẹn bí ìpè màmá yẹn mọ́ látijọ́ yẹn bí ìpè màmá yẹn mọ́ ẹ wo bọ́lọ́run ṣe ṣe iṣẹ́ ẹ wá wo ìrìn àjò 2022 yẹn ẹ wo nǹkan tó fi dá sílẹ̀ up to today lórí wípé Dúpẹ́ máa declare wọ́n fọ́ ìrìn àjò wọ́n pín ọmọ Yorùbá yẹlẹyẹlẹ àwa dẹni tó ṣe ìṣara wá sí àti ìrìn papọ̀ mọ́ tí olórí bá wo program mi wọ́n á rántí ọ̀rọ̀ tí mo sọ yìí gbogbo àwọn tájọ wà nù mítìrì yẹn jọ yẹn bí àtàtì ìnọba mo kà wá wọ́n á rántí ọ̀rọ̀ tí mo sọ yìí àwọn tó bá wo program yẹn ìyá kérúbù tí wọ́n gbé wọlé ìyá yẹn ní kúkúrú wà lọ́jọ́jọ́ ẹ má declare gbàdébí gbogbo yẹn ó touch mi because mo pẹ̀lẹ́ ni tó ti bọ́ síta tó ti ṣe program pé àsìkò ti tó 2023 báyìí àti bàbá Yorùbá nation àti máa ṣe bẹ́ẹ̀ ni làwọn bàbá náà ti ní intention pé àwọn náà fẹ́ ṣe káwọn náà tó padà gbọ́ wípé no ẹ má declare ṣùgbọ́n àwọn ọmọ àlè kan wọ́n fi ń bú bàbá kí tó yé dèdè lẹ́nu ṣé ẹjọ́ bàbá yẹn ni ìṣẹ́jọ́ wọn ó wù wọ́n ni rírò ní tèèyàn ṣíṣe ní tọlọ́run ọmọ bọ̀tà akọ́lọ́ ń fi ọ̀run kan tó fi jáde láyé ó fi ọ̀rọ̀ yẹn bú bàbá kí tó yé tí ọmọ bọ̀tà fi kú ó fi ọ̀rọ̀ yẹn bú bàbá kí tó yé wípé àwọn bàbá tó làwọn máa declare ṣé wọ́n declare ni àwọn bàbá òde sí níbi tá ti sọ ọ̀rọ̀ yẹn tí ìyá yẹn dẹ̀ sọ fún wa wípé ẹ má try ẹ̀ ní 2022 yẹn ṣùgbọ́n àwọn kan takú wípé ẹ bá wa wá orí ọ̀fẹ́ ọlọ́dà ẹ lọ ṣé gbàbà tẹ́lẹ̀ gbàdúrà sí ṣùgbọ́n mo sọ fún yín o bí ìyá yẹn ṣe sọ́jọ́ yẹn nìyẹn tí ìyá yẹn dẹ̀ lọ sí wọn. so mo bẹ̀ gbogbo ọmọ Yorùbá anytime táwọn bàbá bá ti sọ wípé ó yẹ ẹ bọ́ síta ẹ gbà wípé kùkùkùkù ò sí lójú ọjọ́ mọ́ mo dẹ̀ mọ̀ wípé àsìkò yẹn ti tó báyìí gbogbo ohun tí Ọlọ́run bá fún wa lórí ọ̀fẹ́ kí ogun àwọn pípọ̀ yìí má bàa kó wa àwọn tó gba sóyà tó gba mílìkì yìí kì í ṣe sóyà nìkan ló fẹ́ gbà ó fẹ́ gba ilẹ̀ ẹ gbọ́ wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ kó ìró wọn sínú àgò kó máa dà wọ́n ríboríbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká wake up sẹ́ǹtù yẹ káàbọ̀ sórí orí ètò kò síbẹ̀ gbà yẹn ìjìnlẹ̀ òsínú bí tìyẹn kò síjìnlẹ̀ ẹnu bí tìyẹn kò síjìnlẹ̀ bẹ́ẹ̀ so ẹ jẹ́ ká jí ojú òní tí wa ọ̀tá òní yọ wá ibi òní ṣẹlẹ̀ sí wa Yorùbá nation no going back táwọn bàbá bá ti sọ wípé ó yá anytime ẹ jẹ́ ká bọ́ta kó tó dìgbà ẹ jẹ́ ká wá gbáradì ẹ jẹ́ ká wà lákọsílẹ̀ gbogbo àwọn nǹkan tá a máa wá fi wá lò láti fi ṣe náà ẹ jẹ́ ká dìde láti provide ẹ̀ Ọlọ́run á fún wa ṣojú òní tiwa Ọlọ́run á fún wa ṣojú òní tiwa ipa yóò ní ká wa àṣeyẹ la máa ṣe lórí ìrìnàjò Yorùbá nation yìí. I no shoot you if you no talk you no go die. àṣeyẹ òun la máa ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí àní ṣe àṣetì ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ sílẹ̀ ẹ jẹ́ ká fi ìjà sílẹ̀ ẹ jẹ́ ká jọ fìmọ̀ ṣọ̀kan ọdún tí yóò bá ní èèyàn ó máa níra ẹ̀ àní president àní governor àní senator àní honorable kò ní yà yín lẹ́nu wípé bẹ́ẹ̀ ṣe rí former governor Katsina pẹ̀lú Boko Haram ẹ máa gbọ́ pé àwọn governor tilẹ̀ Yorùbá kan náà wọ́n bá wọn ṣe ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ẹ má wọ̀ pé Katsina nìkan àwọn bíbù yẹn nìkan ni wọ́n bá wọn ṣiṣẹ́ gbogbo àwọn tó bá ti jẹ́ Nigeria politicians ẹ má sinmi lé wọn ẹ jẹ́ ká wá gbogbo ọ̀nà bá ṣe máa ṣe kí ni bá ṣe máa bọ́. When God say no, nobody can say yes. If you fagídí sọ yes wàá jẹ gbàbọ̀ lórí yes yẹn wo wàá jẹ ṣége ẹgbà mi ò lè gbàgbé láyéláyé gbogbo àwọn tájọ wà nù mítìrì yẹn tó bá ti gbàgbé tó bá wo programu tí mo ṣe lọ́wọ́ ẹ̀ wọ́n á rántí ọjọ́ yẹn wọ́n á rántí Ṣadé ọkùnrin lẹni tó gbé màmá wòlíì yẹn wọlé ya kérúbù nìyá yẹn ẹni tó gbé màmá yẹn wọlé Amẹ́ríkà ló wà so that wọ́n á lè rántí dáadáa òun mo tún ṣe fún yín ní bó ṣe jẹ́ yẹn ọkùnrin ló gbé màmá yẹn wọlé Amẹ́ríkà sì lẹ́ni yẹn wà ìyá dẹ̀ wà Nàìjíríà ọ̀dẹ̀ ni ẹ máa ṣe ojú ọjọ́ ò dáa ọfà gidi ṣe ẹ bá wa bẹ lọ ó pa bídà sọmídé ojú òní tiwa Yorùbá nation lógo ibà kẹ wá raṣọ ẹ wá raṣọ aṣọ ló kù báyìí àkópalẹ̀ mọ́ ọdún iléyá ẹ wọ àwọn léèsì tó wà lẹ́yìn yẹn ẹ wọ àwọn léèsì yẹn mo ní wọn ní kọ́lọ́kọ́lọ́ gáùn ni o gáùn làwọn léèsì ẹ wò yìí o
Color wọn ló wà. Mo ní different color, different design. Ṣé bá wo ìtẹ́ ẹ̀wọ̀ méjèèjì tẹ́ ẹ̀wọ̀ yẹn sìn. Ẹ jẹ́ the time for business. Business time ló kù báyìí. A ti ṣe awareness Yorùbá nation no going back. Ẹ lọ dáwọ́ rally. Ibi báyìí ha. Mo fẹ́ gbé chair yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ wo gown tẹ́ ẹ̀wọ̀ yìí. Mo wá báyìí. Ẹ wo gown, very beautiful. Ẹ wo. Gown fine girl. Kaftan, very beautiful. Stone ló wà gbogbo wájú ẹ̀ báyìí. Ẹ̀yin tí TikTok, Sherry báyìí. Ẹ wo. Very beautiful. Ó fine. Dáwọ́ bá mi rajà Iléyá ti dé. Ẹ wá ra aṣọ ọdún o. Ẹ ṣàánú mi. Ẹ wá bá mi ra aṣọ ọdún. Ẹ wá bá mi ra aṣọ ọdún o. Ẹ má fi owó tó yẹ kẹ́ lọ dá sí rally. Ẹ má fi ra aṣọ mú fọlọ́ọ̀bẹ yìí o. Ẹ jọ̀ọ́ o, rally yẹn wà important o. Ẹ lọ dáwọ́ fún rally o. Ẹ jọ̀ọ́ o. Ẹ má ní Lady K. A ti fowó ra aṣọ lọ́wọ́ ẹ kò jẹ́ ká rówó rally san. Irọ́ o, mi ò fọgbà yẹn o. Mi ní sọ fún yín pé ṣé o tó bá jẹ́ yẹn. Mi ní sọ pé ṣé o rally yẹn wà very important because ìyà yìí tó Jésù kò bá wa lára mu ìyà yìí ti tó gẹ́. So ẹ wá ra aṣọ. Ẹ wo eléyìí náà báyìí sí. Àwọn aṣọ tẹ́lẹ̀ fi rọ́ọ̀kì sọ́mà lélẹ̀. Ẹ wo gáwì eléyìí náà. Mo ní wọn lóríṣiríṣi. Mo ní tó ní apá jẹ́ eléyìí lọ. Ṣé ti rí apá ìkẹ́dẹ̀ ní is elastic ni aṣọ yẹn gan fúnra rẹ̀ elastic ni adìrẹ ni o elastic lókè yìí. Mo ní ìtàpẹ̀ débi báyìí wà tó ní apá tó ṣe kiri jẹ lè lọ. Èyí tẹ́ bá fẹ́ ẹ lè fún ọlọ́ọ̀kì sọ́mà ti dé ẹ dẹ̀ lè wọ́n níjọ ọdún kẹra kó sì kan yín nínú yàrá yín kẹ máa fi ṣe kiri kẹ máa fi ṣe fàájì. Ẹ wá wo lace ni ẹ wo bó ṣe fine. Ẹ wo lace yìí ó ní iná o. Ẹ wo lace yìí. Ẹ wo bí lace ṣe fine tó. Ẹ wo designer. Ẹ wo ẹyin ni yìí. This is the back. Another color wà different design. Design eléyìí style eléyìí. Bí design dẹ̀ ló ń pè. Design eléyìí ẹyọkan ètò ṣẹ́kù lélẹ̀. Ẹyọkan design eléyìí tó ṣẹ́kù lélẹ̀. But another one tún wà with another color. Ẹ wá bá mi raṣọ o. Ojú òní sí ojú kì í ti máa lẹ́. Ọdún yóò yẹ o. Iléyá ti dé o. Pàtàkì ọdún lóde yìí o. Pàtàkì ọdún mùsùlùmí òun lóde yìí o. Tí wọ́n kiri bá ṣubú wá gbá mi lórí wo. Ẹ tún wá wọlé náà. Òun mo mi tayọ ẹ̀wà bá mi ra ọkọ̀ sí kúrukúru mọ́ lójú ọjọ́ o. A fẹ́ ṣe peaceful rally. Mọ́mọ́ kúrukúru lójú ọjọ́ o. Ẹ lọ dáwọ́ super mega rally o. Òun lélẹ̀ báyìí. Eléyìí sí another color wà. Ẹ wo designer. Ẹ wo. Ó ní iná o. Ṣé ti bí báyìí? Another color wà. This is the hand. Manukis ọkùnrin ni mo wọ̀ fún. Manukis ìtọ́kùnrin ni o. Ẹ wá bá mi raṣọ ẹ ṣàánú mi ẹ ṣàánú ajé o. Ẹ ṣàánú ajé ẹ níjẹ gbèsè láyé yín o. Ẹ tún wo design eléyìí. Ẹ wá bá mi raṣọ o. Aṣọ ni mò ń tà. Mo ti agitate tó ń sìn. Kí n tajà mi lókù. Kébì náà lè rówó rálì dà. Ẹ wo design eléyìí bó tún ṣe fine. Ẹ jẹ́ súnmọ́ kámẹ́rà dáadáa kẹ́mi. Ẹ jẹ́ gbé àbókí kúrò. Ẹ wá bá mi rajà ẹ má lọ ẹ ṣàánú mi. Èmi ò ní pa àwọn ọmọ yìí. Ẹ má lọ ẹjọ́ ẹ ṣàánú mi ẹ bá mi rajà. Ẹ wo. Dábàá tí ẹ wo ti nǹkan kẹ́kọ̀ọ́ wo ti Jésù mọ́ mi lára tí mo ń símù. Ẹ wò yẹn mọ́ mi lára. Ẹ mọ̀ pé mi ò gbó. Kọ́ ló ń gbalẹ̀ Yorùbá fún wa. Ẹ wò very beautiful. Òun náà ní iná. Fine lace. Gélé ẹni. Fine lace. Ẹ wọ́n ní kí ni tuntun wá kẹrí. Ẹ wọ́n lẹ́tún fẹ́. Ẹ wọ́n ní kí ni tún fi hàn yín. Ele báyìí sí Ankara lélẹ̀. Ankara with aṣọ òkè. Òun lélẹ̀. Àti máa káwọn yẹn ní ò fẹ́ jẹ́ kí n tú ọjà púpọ̀. Ẹ tún okay. Another color ele wà tó jẹ́ design ní ìwọ̀n kó sì fún mi. Òun ni. The first one lace tí wọ́n kọ́ fún ọ yìí yẹn. Design yẹn another color tún lélẹ̀. Yes. Another color ní ìwọ̀n kó kù mọ́ òun ti tọ́ ni. Another color lẹ́yìn tẹ́ bá like eléyìí tí mo fi wọ̀ yìí tẹ́ bá like style. Tẹ́ fẹ́ another color ẹ̀ tún lélẹ̀.
òun nìyí another colour ni mo dẹ̀ ní white lace náà blue wà orange wà ẹ jẹ́ wá bá mi rajà o wine colour wà powder blue wà I have different design different colours tẹ́fẹ́ ṣe wo àwọn lace tí mo ń show sí they are all different style ẹ wọlé ẹ tún wọlé lace ni o òun náà ní iná o òun ní ìsàlẹ̀ lẹ́wọ̀ yìí nǹkan tí ẹ wò níwájú yìí ó wà lẹ́gbẹ̀gbẹ̀ títí dẹ́yìn ṣẹ́tìrì òun ní wájú ẹ̀ ní ìfẹ́ tuntun orí kíká wájú ẹ̀ ní ó dẹ̀ ní gèlè ó ní iná òun náà ó fàìn gan má tuntun ó fàìn gan ẹ̀yin mọ́mì mi ẹ jẹ́ patronize mi ẹ̀yin dáadé wá aṣọ léyà fáwọn mọ́mì o jẹ́ òun ṣáà tí lò 2 hours o ok pépé ó ní ìfẹ́ ká máa lò ní 2 hours bó bá ṣe é ṣe gan 1 hour show ìdè náà ọ̀pọ̀ wò ká gbọ̀n afẹ́fẹ́ ló ń fẹ́ lọ ẹ wá bá mi raṣọ o ẹ ṣàánú mi ẹ̀yin dáàdi aṣọ títí yín náà wà o ẹ wò ó damask ó láwọn kan tí mo tuntun tẹ́lẹ̀ àti káwọn yẹn ló máa ń ṣe mí kọ́sí àbá tí ń fún lọ túbọ̀ ẹ wo damask rèé o àwọn latest in town àwọn latest wears in town ṣẹ́tìrì gbogbo ẹ̀yin tí bẹ́ẹ̀ bá ga yín tó bá yẹ size mi báyìí this is our own size ẹ̀yin tẹ́ bá dẹ̀ tún ṣe kíní jù mí lẹ́mọ̀ pé mi tèmi dáńkú ni mí dáńkú ara wa ìjìnlẹ̀ báńpá dáńkú ara wa ìjìnlẹ̀ báńpá kò sí èbú tí wọ́n bú mi tán ọ́ bú mi títọ́ tó fi station bú mi ẹ̀mí tó yẹ pé èbú yẹn ló máa ń dùn mọ́ mi òun nìyí ẹ̀yin tẹ́ bá ti jẹ́ bí size ti tèmi báyìí this is our size ṣé kí wọ́n kẹrin bó ṣe máa rí lára ó fine gan ó mú yes ó mú yes okùn wà nù ẹ sókùn ẹ fi adjust ẹ̀yin tẹ́ bá like color yìí another color wà yeah another color wà tẹ́ bá like color yìí ẹ̀yin sókùn lù ẹ. ó fine ó mú yes ojú kọ́ la fi mọbẹ̀ tó bá ní magí àfi tá a bá jẹ nínú ẹ̀ bẹ́ẹ̀ ni a kì í gbókèrè mọ dúdú ọbẹ̀ ẹ wò tí gbọ́dọ̀ wọlé lọ patí ṣé wedding ni ṣé ìṣílé ni ṣé némì ni àbí get together lẹ́fẹ́ lọ jẹ lẹ́fẹ́ kọ́ pé yes big mommy ló wọlé òun ni nǹkan táyé ló ń sin rè ibi táyé bá yí sí ni kẹjẹ ká bá wọn yí sí oríṣiríṣi design ló wà mo ní tí ò láṣọ òkè mo dẹ̀ ní tó láṣọ òkè ìmí wà tó yẹ pé kò ní bòì button ló wà ń bẹ̀ 3 button so ìtẹ́ bá ti fẹ́ ni mo ní wọn ní different design ṣe ti rí pé kò tóbi jù fún mi this is my own size torí kì í ṣaṣọ tó máa ń gbẹ mọ́yàn lára aṣọ tó máa kún tó máa dúró rẹ lára ni òun ni so size tèmi lè lè báyìí so ìtẹ́ bá wà bí rèmi báyìí size yín wà ìtẹ́ bá dẹ̀ tún ga jù mí lọ size yín wà so ìtẹ́ bá ti fẹ́ kọ́lọ̀kọ́lọ̀ lóríṣiríṣi òun ló kún bíbà a ní wọn ní different colours iléyá ti dé wẹ́rẹ́ aṣọ dún o ẹ̀yin mọ́mì mi ẹ wẹ́rẹ́ aṣọ fáwọn sísítà mi kan fi ṣọdún ẹ̀yin dádì mi ẹ wẹ́rẹ́ aṣọ ẹ̀yin mọ́mì ẹ wẹ́rẹ́ African wears fáwọn dá àwọn sísítà brother brother mi kan ṣe graduation wọ́n ra agbádá ní ọwọ́ mi wá o nígbà tí mo rí tí wọ́n snap kíní yẹn ránṣẹ́ sí mi báyìí inú mọ́mì wọn gan dùn ní agbára Ọlọ́run gbogbo abiyamọ ẹ ní fojú sunkún ọmọ ìyá mi alálùbáríkà yẹn náà tọ́dẹ̀ nìkan ọmọ wọn bá mi rajà ẹ ní dààmú lórí ọmọ oúnjẹ ọmọ àtúbọ̀ jiná fún yín jẹ ó fàìn ẹ èmi gan tún picture ìwọ ẹ pé ṣaṣọ tí mo ta lélẹ̀ kábíyèsí o kódà wọ́n sọ fún mi báwọn bọ̀ fún mọ́ because this is very beautiful mo ní no problem mo wà ń bí kò sígbà tẹ pè mí tí mi ní dáago kò sígbà tẹ pè mí tí mi ní dá yín ní ọlọ́fà ṣe wá lálápá máa ṣiṣẹ́ ẹ jẹ́ patronize mi bá mi rajà o ẹ̀yin tó bá lè jẹ́ pé spiritual items náà lẹ bá fẹ́ ẹni dán ṣe àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ awẹ́bí wẹ́ èpè ọṣẹ back to sender ọṣẹ ìtúwọ̀ àwọn àgbà ọṣẹ ìtúsílẹ̀ kí a máa forí kó wà láǹtakùn kó máa fojú kó nǹkan ní títì àwọn ọṣẹ tẹ lè lò tí òfin ní dá bẹ́ẹ̀ mọ́ ó wà. ẹ wo eléyìí náà báyìí ẹ wo àǹkárá yìí
mo ta ilé náà kọ ẹyọ kan yìí ni mo ta kọ ẹyọ kan yìí ni ó dẹ̀ yàn tí ò ń ṣe elédè wa ọmọ Kẹ́yà wọ́n rànú aṣọ yìí aṣọ wọ̀ mi ọmọ Kẹ́yà rànú ẹ wò bó ṣe fine this is the hand mo ta kẹ ẹyọ kan yìí ni ẹyọ kan tó ṣẹ́kù ni ó fine gan ẹ gbọ́dọ̀ wọlé ìjọ iléyà kọ́lẹ̀ wọṣọ full stone gbogbo rẹ̀ stone ẹ full gidi ni òun ni ọwọ́ ẹ̀ nìyí òun ni aṣọ tí mo wọ̀ inú ìjọ tí mo ti kọ́kọ́ wọ̀ òun làwọn èèyàn ti patronize mi lọ́ọ́ ti ra gbogbo aṣọ tí mo wọ̀ wọ́n ti rà tán aṣọ tí mo wọ̀ mi nímọ́ ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti rí lára mi rí ẹ rí pé ìjọ tí mo kọ́kọ́ wọ̀ mo sọ fún yín pé aṣọ ìwà ńlẹ̀ o mo ní size by size ó ti rà tán so eléyìí náà sì ẹyọ kan tó kù ní ẹ̀yin tẹ́ bá nìdẹ̀ aṣọ ńlá laṣọ tẹ́ ẹ̀ wò lọ́wọ́ mi kì í ṣe aṣọ kékeré both the lace and the ankara aṣọ ńlá ni kì í ṣe aṣọ kékeré tẹ́ bá fẹ́ ankara kékèké ó wà tẹ́ bá fẹ́ aṣọ tó jẹ́ pé ankara ńlá is available èyí tẹ́ bá ti fẹ́ anyone ó wà ń bí báyìí ní Canada àfi kí n farabalẹ̀ ká so ẹ wá patronize mi o ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi wọ́n ní kí n tún show yín aṣọ kún bí àmọ́ ìta máa fi hàn yín ẹjá tún lọ sórí aṣọ òkè ready to wear mi ò ṣe kò gbà Iléyá promo lélẹ́yìí Iléyá promo lélẹ́yìí Iléyá promo lélẹ́yìí hello ma àlàáfíà ni màá o ẹ ká sọ ma. You are looking so beautiful these days. ẹ ṣé ìyá mi ẹ ṣé mo dúpẹ́ mà. Dáwọn àǹkárá kan tó wọ́n sí lọ́tọ́ lu black ṣáà dédé ó fún ìjọ gan-an. In fact for the past days sísìn ní àwọn bó ṣe ń múra sí ní ìka àlónà àtọ́jú ẹrù skin everything jáde you are now looking more beautiful. ẹ ṣé mo dúpẹ́ mà ẹ ṣé ìyá mi àmì Jésù àmì ẹ ṣeun gan mà wá gbọ́ mà ó dàbọ̀ mà. èmi tó yẹ pé wẹ́dà lọ́nà ló lè dán lárí sí i kí n tún change èmi tó yẹ pé wẹ́dà lọ́nà mi wẹ́dà dán lárí sí i kí n tún gbójú mi jáde wúwú ẹ jẹ́ wá raṣọ o ẹ wá ṣòkè ìsìn eléyìí báyìí ìsìn big size lélẹ́yìí o big size láṣòkè gáwọn yìí ẹ̀yin mọ́mì mi tẹ́ bá kún tẹ́ sanra tí ẹ bá wọ aṣọ yìí nínú èpè nínú àdúrà ẹ máa fi kan ránṣẹ́ sí mi ó ṣú ọ gbàdúrà lẹ́dẹ̀ máa fi ránṣẹ́ because èmi tí mo fẹ́ tajà gan fún yín gan mi ò ní fún yín lẹ́ṣà mi ò ní fún yín ní wúrúwúrú confam aṣọ gidi ni máa fún yín àbẹ́yìn tẹ́ bá fẹ́ ra birthday gift fún yàn ẹ wá raṣọ lọ́wọ́ mi tẹ́ bá raṣọ fún yàn as birthday gift ẹ̀yin yẹn máa wọṣọ yàn all the time a máa rántí gift yìí aṣọ tí mo wọ̀ yà lágbájá ló fún mi fún birthday mi so ó dá gan mo ti láwọn tó ti raṣọ lọ́wọ́ mi fún birthday gift fáwọn èèyàn so ẹ patronize mi ẹ bá mi share ẹ wò ẹ̀yin tẹ́ bá ní grandma ẹ lè ra fún wọn wọ́n máa like àwọn aṣọ òkè sanyan báyìí this one is sanyan. Apart from this, I have different types. Mo tún láwọn another color. Lóríṣiríṣi, òun ló kún bíbá. Bí òun mọ etí àwọn èèyàn máa like. Bí mi ò ṣe kí n display náà ọjà lọ títí mọ́. But when you call me, màá máa tún fún yín báyẹn máa select tẹ́ bá fẹ́. Tẹ́ bá dẹ̀ ní Lady K choose fún mi. Mo ti rẹ̀ tó kọ̀ láṣọ. Mọ́mì yẹn kọ̀ pè mí ni pé Lady K mú wa bíṣẹ́. Bá mi send aṣọ oríṣi méjì. Mo dẹ̀ send ẹ̀ sí wọn, wọ́n dẹ̀ rà. Mo send mẹ́ta, wọ́n mú méjì ń bẹ̀. Wọ́n ní méjì làwọn fẹ́. Wọ́n dẹ̀ mú méjì ń bẹ̀. So àwọn aṣọ tí mo máa send sí yín. Kẹ́mát kọ́ ní sójú Lady K mú kọ̀ fáṣọ mi báyìí Ọlọ́run gbọ́ oṣù ọ̀ àdúrà lẹ máa fi ránṣẹ́ sí mi mi ò fáìn ṣùgbọ́n mo mọ ohun tó dáa so ẹ patronize mi á bá mi rajà o Iléyá ti dé o ẹ tètè raṣọ léyà sí ká tètè bá yín sẹ́ẹ̀dì ẹ̀ kó lè tètè dọ́dọ̀ yín àbẹ́yìn tó bá fẹ́ lọ ṣe photo shoot ẹ fẹ́ ṣe birthday mo láwọn aṣọ bíbà tẹ́lẹ̀ ra fi ṣe birthday tẹ́ẹ̀dẹ̀ ní regret tí wọ́n níbi yín pé kí lẹ wọ̀ yìí láyé Ọlọ́run ò ní já gígùn ẹ̀ kò sí ní àwọn tó bá ráṣọ lára yín wọn á mọ̀ pé yes aṣọ lẹ lò aṣọ gidi ni lóbi gbẹ́gbẹ́ gbogbo ojú kí ní eléyìí sí àwọn apáàkì wọn náà pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ẹgẹ tún mọ̀nà dá wọn wá àmọ́ ìtẹ̀ máa láìka ní wọn lóríṣiríṣi gbogbo lè báyìí sílẹ̀ àwọn aṣọ òkè ẹ tún wo sọ́yọ̀ kọ́lọ̀ yìí ẹ wo ìtìjà ilé yìí and it's very beautiful gbogbo àyè mọ́bì tẹ́ ẹ̀ bá ga náà tẹ́ ẹ̀ sọ́ra tó jẹ́ pé ní àti ìjọba bá kan náà sáìzì yìí wà ẹ̀yin tó bá tún já wípé mo tún ṣiṣẹ́ kiri kiri lọ sáìzì yín wà ẹ rí pé pépà wà nù ẹ̀ sáìzì ni eléyìí báyìí sì the length is 47
èèyàn tí ó bá ga tó mi because I use 53 yẹn lè mọ̀ pé mo dákú gan òun nìyí very beautiful ẹ wò ó fine gan ẹ wò sálẹ̀ kò sí pati náà mi ò tí ì wo pati náà tẹ wọ́wọ́ tí wọ́n ní welcome yín aṣọ òkè lélẹ̀ báyìí aṣọ òkè ní tẹ́bà tún wá láìkì kọlọ̀ another kọlọ̀ tún wà kí ló ṣẹlẹ̀ ẹ má bínú mo charge system ló fẹ́ ló ti ń charge so òun nìyí a ní wọn lóríṣiríṣi bíbá ẹ patronize mi ẹ̀yin ìyá mi ẹ̀ ní wákìsà kẹ́yìn aṣọ ayé òní dẹ́mi ọlá yín lè gbòdò ayé òní gbọmọ ológo lọ́wọ́ yín ẹ̀yin dádì mi náà ẹ pè mí ẹ wá bá mi rajà èwo ni kí n tún ṣó yí báyìí aṣọ kún bí lóríṣiríṣi ẹ wo eléyìí náà sí aṣọ òkèlè eléyìí náà aṣọ òkèlè eléyìí náà aṣọ òkèlè eléyìí náà ẹ wo òun náà ó fine kí ni iṣẹ́ yìí ẹ mú bọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jẹ́ túbọ̀ sún ṣáì fún àtẹ́lẹ̀ yìí dáadáa kò sí space mo manage bí mi. wíìgì náà ti wá o mo ti ní wíìgì o as of next week máa bẹ̀rẹ̀ sí display ní sàrà bátọ̀ la lọ mi mọ tó dìlé ọjà mi yẹn ó ti dé ti sanwó clearing sọ gbogbo ẹ̀ lọ́dẹ̀ wá deliver lọ́dẹ̀ wá dá mi dúró mo ti track ó ti sú mi. mo ti láwọn fine wig irú eléyìí tí mo lò ń sìn mo ní something similar to this mo dẹ̀ láwọn woman hair tó fine dáadáa àwọn fine wig mo ní mo sọ fún yín pé gbogbo lòwò ní baby of Yorùbá nation yín so tẹ́ bá fẹ́ ro irú eléyìí sìn tí mo lò yìí sìn àwọn tí mo ní ọwọ́ ẹ̀ cuff àwọn ní cuff hand wọ́n ti tọ́ǹgọ̀ ọwọ́ ẹ̀ àwọn ni mo ní then mo dẹ̀ tún láwọn long one mo láwọn ṣùkú mo láwọn braid mo ní different type of wig ó ti dé kọ́kọ́ wá deliver fún mi nílé ìlú kọ́kù báyìí àti sanwó custom duty àti san gbogbo ẹ̀ òun nìyí ó yẹ kọjá yẹn ti dé láti jẹta mo dẹ̀ tíráàkì mi ó ti sú mi ọ̀la ń ṣe olùdédé ẹ̀wà mi mo bá máa lè tún lè wá deliver lọ́la anyway tó bá ti wá deliver ẹ̀yin tẹ́ bá fẹ́ àwọn woman hair long one àwọn coil one gbogbo ẹ̀ lóríṣiríṣi different type of wigs ni mo ti ní sìn mo ní ọjà wig tó pọ̀ gan so èyí tẹ́ bá ti fẹ́ jọ ẹ patronize mi tẹ́ bá ti raṣọ ẹ ra jewelries ẹ ra purse tẹ́ fẹ́ fi lò ẹ ra wig tẹ́ máa lò sí gbogbo ẹni mo ní ẹ nídà ti ṣe wàhálà mọ́ ẹ̀yin ìyá mi torí yín mo ṣe wà ń bí kẹ́ lè jèrè mi lẹ́ṣẹ̀ bí mi ọ̀nà tẹ́lẹ̀ lè gba jèrè mi náà nìyí kẹ́ fẹ́ ra aṣọ kẹ́ rí lọ́dọ̀ mi kẹ́ fẹ́ ra wig bàtà àti bàtà it's a matter of time àmàtà yẹn náà a máa ṣètà yẹn náà sùúrù ní díẹ̀díẹ̀ ni tẹ́ bá fẹ́ ra gold ó wà ẹ fẹ́ ra àwọn set of jewelries consult tó fine ó wà nínú ilé náà láti gbé jáde fún yín kò sí lọ kábọ̀ ńbẹ̀ àfi tí bá kọ́ ni design gold tẹ́ fẹ́ a máa ṣe order yẹn ni tẹ́ bá ti send design gold tẹ́ fẹ́ fún mi tí náà ti wọ̀ tá ti jọ dúnàdúrà ẹ̀ẹ́gì gold yín máa fún yín níjọ́ tó máa fi dọ́dọ̀ yín adé ọ̀dọ̀ yín so ẹ wá bá mi rajà ẹjọ́ ẹ ṣàánú mi o gbogbo lówó lọ́mọ o gbogbo lówó ní Lady K o ẹ ṣàánú mi o ẹ bá mi rajà o ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì ẹ̀yin dẹ̀ bá mi sọ fún àwọn mọ́mì pé lọ raṣọ lọ́dọ̀ Lady K àbí kẹ́ bá mi raṣọ fún wọn ẹ̀yin dádì mi tó bá yẹ pé òyìnbó níyàwó yín ẹ wá ra African wears fún wọn in spite of pa promote culture wa òun náà ni tá bá ń lo àwọn something like this so ẹ wá bá mi rajà ẹjọ́ mo fẹ́ lẹ́dùn máa lè bẹ̀yìn wíìgì wà jewelries wà pọ́ọ̀sì wà aṣọ wà gbogbo ẹ̀ ló wà tẹ́ bá tún wọ́n fẹ́ spiritual items ó wà tẹ́ bá fẹ́ ráìsàn fada èlùbọ́ bí ò tiẹ̀ wá dilẹ̀ mo dẹ̀ fẹ́ stop African food yẹn ní títà owó kíní yẹn ti ń consume omi lówó jù owó gbígbé yẹn ti ń pọ̀ jù mi ìdẹ̀ tí lórí ọ̀fẹ́ àti máa gbé container mi níbi tí máa já sí mo fẹ́ stop African food yẹn títà but it's moving ó move but owó gbígbé yẹn ó ti pọ̀ jù owó tó máa gbé débi owó tí máa fi clear kì í ṣe owó kékeré mo ná so I want to stop it bá ti ta gbogbo àwọn tọwọ́ mi tọ́ fẹ́ stop African food so gba ẹ̀yin mọ́mì mi tẹ́ bá ń lè lùbọ́ Lady K lùbọ́ ẹ̀ mo fẹ́ ẹ̀ ní bínú ni o tọ́lọ́ bá dẹ̀ra tó ṣe máa continue so ẹ̀yin tẹ́ bá fẹ́ rice of fada mo ṣì ní rice of fada gàrí ṣì wà pando yam ṣì wà ẹ̀gúsí wà èlùbọ́ta ẹ̀ṣẹ̀ gbé wọlé ti fẹ́ tán
mi ò bí tó kù ju bí abi 5 pack lọ́mọ 4 kg èlùbọ́ gẹ̀dẹ̀ ti fẹ́ tán èlùbọ́ ṣú ó ti tán ilẹ̀ fẹ́ rà mí ní ẹ ti jẹ mí lówó jù báwo lè wọ́n ṣe máa ṣòwò tó máa rí ṣéǹjì coins lórí ẹ̀ no owó gidi mo fẹ́ ẹ wá raṣọ o ẹ wá raṣọ o ẹ ṣàánú mi o ṣe tí lélẹ̀ báyìí sìn ṣòkòtò àtẹ̀wù lélẹ̀ ẹ wá raṣọ ó fine dáadáa another colour eléyìí náà tún wà tẹ́bà like colour there is another colour for this ẹ wọ́n ní ká tún mú wá. ẹ wo ilé báyìí ẹ wo ká style èmi náà ní irú style mo ní irú style tèmi ò kàn ṣe this colour ní ẹ wo colour ẹ bó ṣe fine ṣe máa wọlé fún léyà sí wọn lẹ wọṣọ ojúlówó ohun tó yónú aṣọ ní jọjọ iléyà ti zẹ iléyà ti dùn àṣẹ iṣẹ́ mi ẹ wá raṣọ dùn o mi ò ṣe kó gbà lọ́nlẹ̀ kó dowó owó pọ́kú ni mo tà okay 2 hours ò tí pé ìfẹ́ lójú 2 hours lọ ẹjọ́ ẹ̀yin mọ́mí ẹ̀yin dáàdi ẹ wá rajà o ẹ wá bọ́mọ alájẹ rajà o ẹ ní báwo wà kísà kẹ́yẹ aṣọ àwọn fine wig ni mo ní o kì í ṣe use o new one ní o tí ẹ nylon kì í ṣe àwọn àlòkù alábà o. èyí tẹ́ bá ti like ẹ máa screenshot ẹ tẹ́ bá ti rí kan lọ́wọ́ mi tẹ́ like ẹ screenshot ẹ tó bá yẹ pé nu tv lẹ ti wò mí tó bá yẹ pé ojú tv lẹ ti wò mí ẹ kọ ra mú fóònù yẹn fi snap ẹ pọ́sì fi tv yín ẹ snap ẹ kẹ́ send ẹ sí mi á lè wà easy fún mi láti rí màá lè tètè mọ aṣọ tẹ́ fẹ́ mo láwọn aṣọ tó ní gèlè tó tóbi àwọn skirt and blouse náà wà ẹ wo skirt and blouse àkàrà ìsìn another colour ẹ wà it's very beautiful and full stone ni òun ni ẹ wo skirt ẹ lélẹ̀ look at the materials àkàrà gidi ni o full lining láṣọ tẹ́ ń wò yẹn gèlè ẹ ní very big gèlè yẹn tóbi gan tí n bá tú ẹ jẹ́ bá mi share ètò ẹ bá mi rajà ẹ ṣàánú mi o ṣe ti rí gèlè yẹn ẹ wo bóyá tóbi tó ó tó rán gan pàápàá nìyẹn gèlè bí tó tóbi dé ẹ̀yin tẹ́ bá fẹ́ àwọn aṣọ tó ní gèlè tó tóbi tẹ́lẹ̀ wé mo ní wọ́n bí báyìí blouse ẹ̀ ní òun ni ẹ wo design blouse yẹn and this design mo ní láǹkárá mo ní àdìrẹ àǹkárá lélẹ̀ báyìí àdìrẹ náà wà tó jẹ́ irú style àdìrẹ irú style wà mo fẹ́ mú jáde ni o yes òun ni àdìrẹ lélẹ̀ àǹkárá lélẹ̀ ìtẹ́ bá ti fẹ́ ẹjọ́ ẹ ṣàánú mi ẹ tẹ wo tọ́lọ́ mọ́ mi lára kẹ́ wo yọ aṣọ tí mo ti tú lẹ́nìí ẹ wo àdìrẹ lélẹ̀ full stone àdìrẹ lélẹ̀ àǹkárá lélẹ̀ èyí tẹ́ bá ti fẹ́ skirt and blouse ni òun ni èyí tẹ́ bá ti fẹ́ screenshot ẹ send ẹ sí mi ní WhatsApp. I'm streaming from Canada. Amity Downtown ní Canada ni mo ti stream o. Canada ni mo wà lámìtì. Òun nìyí kò síbi tí mi ò kí send aṣọ sí. Kò sí ìlú náà. Mo send lọ sí France, mo send lọ sí Italy. Nigeria nìkan ni mi ò send sí. Tẹ́ bá wà ní Ghana, màá bá yín send ẹ̀. Tẹ́ bá wà ní Togo, màá send ẹ̀. Kò sí ìlú tẹ́ bá wà tí mi ò lè send ẹ̀ sí. Ìbá jẹ́ UK, ìbá jẹ́ Australia, ìbá jẹ́ Dublin, anywhere màá bá yín send ẹ̀ sí. Ìbá jẹ́ Netherlands, mo ṣe send ọjà sí Netherlands níjẹta. Netherlands màá bá yín send ẹ̀. Kò síbi tí mi ò send ọjà sí. Aṣọ náà mo send lọ Netherlands. Aṣọ ọkùnrin. Òun ni. Ẹ jẹ́ patronize me. This one is Adire. This one is Ankara. The same style. Skirt and blouse. It has big head tie. You can rock it to any party, any event. Kò sí event tẹ́ lè rock àwọn aṣọ lédìké lọ. Kò sí event náà tẹ́ lè rock aṣọ mi lọ. Tẹ́ bá ti ra aṣọ ẹ máa ra wig tẹ́ máa lò sí. Àwọn fine wig
tó bá jẹ́ àwọn wig oní coils ni ó wà, tó bá jẹ́ braid ó wà, tó bá jẹ́ woman hair ó wà. Kò sí tí mi ò ní. I get all wig ni mo ní bíbá. Gbogbo wig ni mo ní. Different type of wigs ni mo ní. Then jewelries, no, I have different type of jewelries. Àwọn sets wà. Àwọn consume sets wà. Ẹ jẹ́ patronize mi ẹ ní dààmú láyé yín o. Àwọn ọmọ yín ò ní dọmọ lọ́mọ o. Kò ṣe kánjú ká àfi kí n farabalẹ̀ káwọn bó ṣe wà. Ẹ wọ́n ní kí n tún show yín. Gbogbo tí mo show yín sí ni mo ṣe máa ká padà. Ẹ patronize mi ẹ̀yin tẹ́ bá sanra mo láwọn aṣọ tèèyàn tó sanra dáadáa. Ẹ̀yin tẹ́ bá lo size 18, size 20, size 22. Mo ní size yín. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ lo size 14 mo ní. Size 16 mo ní. Kò sí size tí mi ò ní. Ẹ jẹ́ kí n tún fi àná dá aṣọ wá. Aṣọ ilé náà sì mo ta kẹyọ̀kan ni. Ẹyọ̀kan tí mo tẹ́lẹ̀ ikú náà ni. Ó dẹ̀ ṣì máa tún wọ́n aṣọ yìí sí. Tó láṣọ yẹn fine gan. Ẹ wá aṣọ yìí sí. Mo ní oríṣiríṣi color. Different pattern. Òun ni. Ẹ wo àǹkárá yẹn. Ṣé pé kì í ṣàǹkárá kékeré? Àǹkárá ni o. Gèlè ẹ̀ ní big gèlè. Gèlè ẹ̀ tóbi dáadáa. Ẹ̀yin tẹ́ bá fi aṣọ tí gèlè ẹ̀ tóbi. Ẹ screenshot ẹ̀. How much is wush warmer? Tí o lè mọ ìtẹ́ ìbéèrè price ẹ̀. Àfi tẹ́ bá screenshot ẹ̀ tẹ́ bá send ẹ̀ sí mi. Ẹ send ẹ̀ sí mi, okay, chat me up lórí TikTok. Tẹ́ bá chat me up, a jọ ṣe video call. So màá fi wọ̀nyí àwọn ìtẹ́ bá fẹ́. Màá tún máa display ẹ̀ fún yín náà ní tá bá jọ ṣe video call. Mo ṣe máa tún wọn náà nìyí, màá tún wọn fún yín wọ́n bá wọn ẹ̀ máa select tẹ́ bá fẹ́. Mi ò worry. Mi ò dẹ̀ ń gbowó tútú. Mi ò ń gbowó display. Ẹ wá aṣọ ìbáyìí. Gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ wá faṣọ ìṣeléyá. Ó fine gan. I have different color. Mo ní tó jẹ́ pé òkè ẹ̀ báyìí yellow ni, but ìsàlẹ̀ náà ó yàtọ̀ o. Kì í ṣe the same thing ìsàlẹ̀. Ó dẹ̀ ní side pocket. Ó ní side pocket. Ẹ̀yin tó bá máa ń like aṣọ tó bá lápò. Púpọ̀ náà aṣọ mi ló máa ń lápò. Ẹ wò àpò ẹ̀ ni mo kọwọ́ sí. Ó lápò. Ó lápò lẹ́gbẹ̀ẹ́ méjèèjì. Ṣé ti rí? Aṣọ yìí fine. Ó fine gan. Aṣọ tẹ́ wò lọ́wọ́ mi. Ìsàlẹ̀ àǹkárá ni. Ṣé wá rí òkè yìí? Wọ́n kó iṣẹ́ sí ni. Ó dẹ̀ wà full lining. Full lining. Ṣé ti rí inú ẹ̀? Inú ẹ̀ ni. Inú ẹ̀ nìyí. All line. Ẹ wá bá mi rajà ṣàánú mi. Àwọn ọmọ yóò ní dọmọ lọ́mọ. Ṣé ti rí? Online. Aṣọ gidi ni, aṣọ ńlá ni. Kì í ṣe aṣọ kékeré. Gbogbo ẹ má bínú o. Mi ò mọ̀ pé charger yẹn ò. Ẹ má bínú o. Mi ò mọ̀ pé charger yẹn ò wọná ni o. Ẹ má bínú, mi ò mọ̀ pé charger yẹn ò wọná. Òun ló wá kú. Òun nìyí. So mo nílé iná lóríṣiríṣi. Òun ni. Mo ní orange. Mo ní peach. Mo ní wine. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So èyí tẹ́ bá ti fẹ́ yellow náà tún ní ẹ̀hẹ́. Yellow tún lélẹ̀. And ìsàlẹ̀ wọn yìí different àkàrà ni, kì í ṣe àkàrà oríṣi kan. Kì í ṣe pé irú àkàrà yìí la lò fi ṣe gbogbo ẹ̀, no. Àkàrà tọ̀tọ̀ òun la lò fáṣọ yìí. Kì í ṣe oríṣi àkàrà kan, no. So àkàrà ìkàdà nìyí kọ́lọ̀ tó máa lọ fún òun náà la fi ṣe tòkí ẹ̀. Òun ló ti jẹ́ pé oríṣiríṣi ẹ̀ ló wà. Ó dẹ̀ fine gan kẹ́ fi ṣe iléyá. Ó dẹ̀ ní gèlè. Bó dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ lọ sí party náà ni. Ẹ̀yẹn ṣáà kó sí nǹkan yín. Let's go there. Ẹ̀yin mọ́mì mi tẹ́ bá ga, mo láwọn aṣọ tó àwọn àṣeyàn tó ga dáadáa. Mo ní wọ́n bìbà tí wọ́n dúró jàre. So ẹ̀yin tẹ́ bá ga náà, mo láwọn aṣọ tèèyàn tó bá ga. So ẹ̀yin tẹ́ bá ti fẹ́, ẹ jọ̀ọ́, ẹ screenshot ẹ̀, ẹ jù sí mi. Tó bá jẹ́ pé nu TV lẹ ti wò mí, ẹ̀yin kàn rọra snap ẹ̀. Ẹ mú fóònù yẹn fi snap aṣọ tẹ́ bá ti like. Ẹ send ẹ̀ sí mi ní WhatsApp.
tó bá dórí fóònù ẹ ti ń wò mí ẹ screenshot ẹ send ẹ sí mi ẹ̀yin ti TikTok ẹ chat me up ẹ chat me up mi ò mọ ìtẹ fẹ́ bẹ̀ mo ti ṣú aṣọ lóríṣiríṣi my number okay ó yẹ jẹ́ kí n fún yín nọ́mbà mi Nigeria number ni mò ń lò +234 tẹ́ bá dẹ̀ fẹ́ Canada number mi but my Canada number is also meant for my business o èèyàn tí ó bá ti rajà tó bá pè mí lórí Canada number mi mo máa block wọn ni o my Canada number is for my business so ẹ jẹ́ kí n fún yín ní nọ́mbà tí gbogbo èèyàn mọ̀ nọ́mbà tó yẹ pé tẹ́ bá jí gọ́gù gan lójú oorun pé nọ́mbà lè dìke òun ló máa fún yín +234 nọ́mbà ìlú burúkú yẹn Naija 91 53 60 33 47 +234 91 53 60 33 47 ṣé ti gẹ́ẹ̀tì nọ́mbà mi bẹ́ẹ̀ yẹn Mọ́mí Victor ṣé ti gẹ́ẹ̀tì nọ́mbà mi tẹ́ bá ti gẹ́ẹ̀tì ẹ kàn bá mi kọ yes ọ̀kẹ́ lọ sórí péjì mi lórí TikTok fídíò tí mo ṣì post láàárọ̀ yìí nọ́mbà mi wà bẹ́ẹ̀ Canada nọ́mbà mi wà lórí ẹ̀ tẹ́ bá lọ sórí àwọn post mi àwọn post tí mo fi ṣe advert aṣọ o tẹ́ bá wo bẹ̀ ẹ máa rí nọ́mbà mi bẹ̀ máa rí Canada nọ́mbà mi bẹ̀ so nọ́mbà mi wà lórí àwọn fídíò tó wà lórí péjì mi so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun gan náà ẹ wá jẹ́ kí n jókòó Jésù gbogbo àwọn aṣọ yìí sìn tí bá ṣe parí program tí wọ́n máa farabalẹ̀ káwọn kó lè meet dáadáa so that kò ní rough so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun gan adúpẹ́ lọ́wọ́ wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá màmá ẹ̀yin tẹ́ bá wo program tèmi ẹ má wá gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual items gbogbo ẹ̀yin tẹ́ bá need the spiritual items ẹ contact mi àdúrà ló ń gbà o agbára kọ́ o àdúrà ló ń gbà agbára kọ́ o Ọlọ́run ò kọ́ ájò o ẹ má wá tó wá jẹ́ kẹ́ gbàgbé where in meeting downtown ni mo wà meeting downtown ní kọ̀rọ̀ yàrá mi number 5 kọ̀rọ̀ yàrá mi ni mo wà tí mo ti wá ń tajà so ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi rajà online náà ni màá ti attend sí yín màá dẹ̀ bá yín send ẹ̀ online ni màá ti attend sí yín o ṣé ti gbọ́ dáàdì mi alálùbáríkà kò náà mọ́mì ni o mọ́mì ni Dorcas Akeem wọ́n béèrè àdírẹ́sì mi yá mi alálùbáríkà yẹn ní dààmú online náà ni mo ti ń ta but Hamilton ni mo wà Hamilton downtown inú ilé mo ti ń tajà so ẹ̀yin tẹ́ bá fẹ́ rajà ẹ pè mí a jọ ṣe fídíò call màá fọwọ́ aṣọ wọ̀nyí ìtẹ́ bá ti fẹ́ màá bá yín send ẹ̀ sí location yín ẹ̀yin tí location yóò bá tún wá jìnnà sí location mi gan ẹ̀ nídàá ti sanwó shipping màá sáré gan bọ́ọ̀sì màá mú wá fún yín àìmọye tí mo ti wọ bọ́ọ̀sì lọ fún lọ́jà àìmọye kò ló ń kà so ẹ̀yin tẹ́ bá wà tó sí mi màá wọ bọ́ọ̀sì wa màá wá fi fún yín lọ́jà yín but ẹ̀yin tẹ́ bá jìnnà sí mi màá bá yín send ẹ̀ through post office àwọn lọ́wọ́ bá mi mú wá fún yín ẹ ṣé gan mo dúpẹ́ ojú òní ti yín mọ́lẹ̀ báwo ni bàbá mi má bínú mo ṣọ́ra ajé mo ṣẹ̀rí ẹni má bínú jọ so bó ṣe jẹ́ nìyẹn so gbọ́n ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual items ẹ fẹ́ ra lọ́fíńdà ẹ̀yin tẹ́ bá nídìí àwọn lọ́fíńdà Holy Michael back to sender ọ̀nà ńlá ẹ jẹ́ kó sample náà wà fún yẹn náà àti oyin original honey ó wà o confam làwọn tàbí o àtà paruparu òun ní lọ́fíńdà Holy Michael back to sender òun ní èyí tẹ́ bá ti fẹ́ tó bá lè jẹ́ Miss Paris náà ni òun náà wà available tó bá dẹ̀ jẹ́ ọṣẹ aṣínà ó wà ọṣẹ àánú ọṣẹ arọ́bí gbogbo ẹ̀ ó wà ọṣẹ ìṣẹ́gun àwọn ọṣẹ ìṣẹ́gun tó confam tí ò ní àní nínú tó jẹ́ pé mi àti àjọyìn Jésù lógo ó wà available bí anything spiritual items tẹ́ bá léèyàn tó bá máa smoke tẹ́lẹ̀ fẹ́ kó smoke mọ́ nǹkan tó lè lò wà tó dẹ̀ confam tó ń ṣiṣẹ́ gidi tó máa lò wọ́n ní smoke mọ́ tẹ́ bá tún wá wọ ẹni tó ń wo ojú Ọlọ́run fún ọkọ àwọn nǹkan tó lè lò ó wà èèyàn tó yẹ pọ́kàn máa ń dédé bàjẹ́ ọkàn máa ń kórè rẹ̀ ni àwọn nǹkan tó lè lò spiritual items tó máa lò ọṣẹ oil ó wà gbogbo kórìíra yẹn ó máa dópin ó máa dohun ìfibú wọn tún gbúrò ẹ mọ́ tó bá dẹ̀ jẹ́ pé ọṣẹ aṣínà ọlà ni ọṣẹ àánú ọṣẹ ìbùkún ojú rere gbogbo ẹ̀ ó wà sample àwọn eléyìí oríṣiríṣi iṣẹ́ ló wà available tẹ́ bá ti fẹ́ ni oníkálukú ló mọ ibi tí bàtà ti ta òun lẹ́sẹ̀ so bí ìyẹn náà ṣe jẹ́ nìyẹn ká ṣe kọ́mọ́kọ́mọ́ 2 hours yẹn ti pé ó ti lé 9 minutes bí
mi dẹ̀ fẹ́ kó ju 2 hours lọ so yìí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K Ìfẹ́olúwa show the baby of Yorùbá nation. Okay egun ní bí olójú bí tí mo mọ̀ ní Canada torí mi ò jáde ìjáde mi ò ju kí n lọ send ọjà lọ kí n dẹ̀ lọ ṣe shopping ló bá tán kọ́ lọ ń ṣàánú kọ́ lọ kó ṣàánú mi ìjọ kan ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín èèyàn kan rajà mọ́mì yẹn wà UK wọ́n á ti mọ̀ pé àwọn ọmọ sọ wọ́n wá ní kí lọ bá àwọn fọmọ àwọn ní Canada bí àṣebi tó ọmọ wọn wà kò jìnnà sí mi mo dẹ̀ wọ mọ́tò mẹ́ta ibi tó yẹ kí n fẹsẹ̀ rìn mo wọ mọ́tò mẹ́ta mo wá lo map mo wọ́kọ́ lọ send ọjà ibi tí mo ti lọ send ọjà yẹn àṣeṣe ló yẹ kí n dẹ̀ lọ straight kí n wá rìn ìrìn bíi 15 minutes kí n débi tí mo lọ mo wá wo máàpù yẹn máàpù bá sọ fún mi pé kí n wọ bus mo bá wọ bọ́ọ̀sì bá lọ mo rìn nínú Canada you no be small thing ní bọ́ọ̀sì bá ń lọ bọ́ọ̀sì ń lọ ẹ̀kọ́ náà mo rí pé nǹkan tó sọ fún mi pé 15 minutes ó ti di 20 minutes n bá ya tẹ bẹ́ẹ̀lì n bá ya bọ́lẹ̀ pé ẹ wá ẹ má kó bá mi n bá tún tọ máàpù bóyá ibo wá ní kí n gbà ó bá tún direct mi lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ mo bá lọ mo ṣàdébi tó ní kí n ti dúró mo débẹ̀ àṣebi tí mo lọ ìsàlẹ̀ ló wà ilé bá tún ní kí n wọ bọ́ọ̀sì 3 mo bá tún wọ bọ́ọ̀sì bá tún gbé mi ìyẹn kókó lo kátó fọ̀ mo ti fi wo Jackson Square lọ́kọ̀ mo ní ẹgbàá mi kí ló dé ẹ mọ̀ ìlú yìí ìrìn yẹn máa ń lọ ẹ lè máa lọ sísàlẹ̀ báyìí o but kò sí mọ́tò straight ó máa ṣẹ̀ṣẹ̀ lọ tán but ìwọ tó bá já rẹ̀ tó bá mọ̀ wá fẹsẹ̀ kó èmi bá wọ mọ́tò bá ń gbé mi pòyì ó bá ń gbé mi pòyì tó dẹ̀ kọ́ ló mo bínú bọ́lẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ mi rí pé ẹsẹ̀ dẹ̀ ni máa fi rìn kíní mo bá rí pé ẹ gbà mí bọ́ọ̀sì ọ̀bí ìbàdàn mo ti dúró lẹ́ẹ̀kan tí mo ti wọ bọ́ọ̀sì mi mo bọ́lẹ̀ bí mo tún wọ̀ mí bí mo ṣáà gẹ́tì ibi tí mo lọ ibi tí mo ti wá rìn lẹ́ẹ̀mejì tí bọ́ọ̀sì kan gbé mi dé tó tún ní kí n wọ̀ mí tí mo tún ti wọ̀ mí bẹ́ẹ̀ mo ti wá wọ mọ́tò tó wá gbé mi padà sílé mi in fact mo ti rìn ní ìlú yìí ó kọjá bẹ́ẹ̀ so ibi tí mọ́mí ìdárúkọ ń sìn mi ò mọ bẹ̀ tí bá sọ fún yín pé mo mọ bẹ̀ rán mo pa ó wá lè jẹ́ yìnkùlé lé mi yìí o that is why àwọn ẹlòmíì tó bá ti rajà bẹ́ẹ̀ wọ́n bá ti láwọn wà ní kíni ẹ ṣáà send address yìí máa ya gbé sí Google agẹ́kìmọ̀ tó bá jẹ́ ibi tó máa jẹ́ 55 minutes 10 minutes 20 minutes tó bá ti lè sọ fún mi pé màá wọ bọ́ọ̀sì kan màá bọ́lẹ̀ màá wọ̀ kan màá bọ́lẹ̀ màá wọ̀ kan máa ní ẹ̀jọ̀ mi ò lè wá máa rìnrìn Ìbàdàn nílùú Canada irọ́ máa lọ bá wọn post ẹ̀ ní straight but ibi tó bá sì jẹ́ mọ́tò bóyá bọ́lẹ̀ ọkọ̀ wẹ́yọ̀ kan sí pápápá mo ti lọ mo ti bọ̀ so mọ́mì mi ò mọ ibi tẹ́ dárúkọ àfi tí bá ṣe gọ́gùn ẹ̀ o ègún ni mi ò jáde jíjáde mi ó níbi tí máa lọ ibi tí máa lọ ni máa lọ straight máa padà sílé pé yàn sọ pé àjẹ́ kí n tiẹ̀ jáde kí n ọ̀sẹ̀ kí n mú ọ̀lú lọ mi ṣe láti lẹ̀ mi lọ bí iṣẹ́ padà sílé ni ìsí tí mi ìdẹ̀ níṣẹ́ yìí inú ilé ni tí bá jáde ó níbi tí mo lọ so bó ṣe jẹ́ nìyẹn so ẹ̀yin èèyàn má máa retí yín o ẹ má máa jà ojú òní tí yín ọdún yóò yẹ lágbára ọlọ́dún ayọ̀ la máa ṣe àní rí dààmú àní rí wàhálà àní rí ibi láyé wa Jésù Olúwa wa àmín o Yorùbá Nation Super Mega Rally ẹ lọ dáwọ́ o Fúlàní ò ní gba súyà lọ́wọ́ wa o Fúlàní ò ní gba mọ́ọ̀tì lọ́wọ́ wa o Fúlàní ò ní gba píkìpíkì lọ́wọ́ wa o Fúlàní ò sì ní gba Eric Kicks kò ní gbà lọ́wọ́ wa o ohun tó ń gbà sí nìyẹn Fúlàní ṣọ́ra àwọn olórí burúkú wọn wá rí jìrìjìrì wọn ò níwẹ̀ aṣọ jẹ́ oúnjẹ gidi síkùn aṣọ ń mu ẹlẹ́rìndòdò wọ́n mu mọ̀tínà pẹ̀lú mílìkì àti mọ̀tínà Fúlàní mú so ẹ jẹ́ ká lọ ṣe kí ni ká lọ káràmásìkì bá ṣe máa ṣe rálì ẹ jẹ́ ká lọ dáwó gbogbo ọ̀rọ̀ atótónu iná owó ló dalé lórí ẹnu ò ṣe o ariwo kan ni music ojú òní tiwa ẹ ṣeun gan ni ó dàbọ̀ love you all bye for now.